Mo kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i. Mo kí gbogbo wa pátápátá láìkù ẹnìkan. Lénìí fún mi ní ìṣẹ́jú kan. Okay. Odùduwà Liberation Yorùbá World Congress. Okay. Ẹ ṣé brother wa tó ti join wa láti brother wa Ajéwọlé. A kí yín, a dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi tí ẹ wà ní orílẹ̀-èdè Ireland, ìyẹn Yorùbá World Congress Ireland chapter. Mo kí gbogbo yín pátápátá láìkù ẹyọ kan. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá mi, màmá mi Ayọ̀ Brown. Mo kí Gold Olúrántí Dàda tí wọ́n jẹ́ aláṣẹ Heart of Kindness charity organization. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Bọ́ládé. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Oòduà gbé gbogbo wa o. Gbogbo wa làárọ̀ náà lọ, ọ̀nà wa á túbọ̀ máa là. Lénìí mo ti sọ nínú prógrámù mi tó kọjá, mo ní mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn celebrities ní ilẹ̀ Yorùbá, because ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ bí àwọn celebrities bí wọ́n ṣe ń wò wá níran nílẹ̀ Yorùbá. Ní àwọn ìlú kan káàkiri àgbáyé, àwọn celebrities àwọn gangan ni wọ́n ń ṣiṣẹ́ jù láwọn ìlú kan káàkiri orílẹ̀ àgbáyé. Àwọn celebrities wọ̀nyẹn wọ́n ń ṣe iṣẹ́ yẹn lọ́nà tó jẹ́ wípé kò sí ẹni tí inú ẹ̀ kì í dùn, because tí ìjàmbá. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Bọ́ládé. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀. Tí ìjàmbá tó bá fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó wà nínú ìlú yẹn, gbogbo wọn pátápátá ni wọ́n máa ń fi ìtara, àwọn celebrity tó wà ń bẹ̀, ìtara ni wọ́n fi ń ja ìjàkadì yẹn. Ẹ̀yin tí ẹ̀ ń wọlé, mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ bá wa máa copy ẹ̀, kẹ́ máa bá wa share ẹ̀, kẹ́ jẹ́ kó máa lọ. Ẹ mọ̀ pé n tí ẹ lè fi ràn wá lọ́wọ́ nìyẹn. Brother mi tí wọ́n bá mi ń ṣiṣẹ́ nínú iṣẹ́ Oòduà yìí, ìlú Dubai náà wà, ṣùgbọ́n kò jọ bẹ́ni pé Dubai náà wà, ṣe ló dàbẹ́ ni pé ẹ̀gbẹ́ mi ni wọ́n wà. Gbogbo ìgbà tí mo bá ti kọjá sórí afẹ́fẹ́ láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ Yorùbá, gbogbo ìgbà yẹn pátápátá ni wọ́n máa ń ṣiṣẹ́ yẹn fún mi. Ìyẹn ni Ìbíyẹmí Abdulateef Olóyèdé. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, kò ní bàjẹ́ fún yín o. Gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Odùduwà Liberation Vanguard káàkiri àgbáyé, gbogbo yín ni mo kí. Àti ẹ̀yin tẹ́ wà ní Japan, ẹ̀yin tẹ́ wà ní Dubai, ẹ̀yin tẹ́ wà ní UK, ẹ̀yin tí Ireland, ẹ̀yin tí US, gbogbo yín ni mo kí. Mi ò lólódì ẹnì kankan. Gbogbo wa pátá báyìí òun lo Oòduà jọ máa gbé porogodo láìkù ẹnìkan ṣoṣo. Ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, mo ti mẹ́nu bà ní ṣókí. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà àti quantum wa good. Àwọn celebrities tá a ní nílẹ̀ Yorùbá, àwọn ni mo fẹ́ fi ọ̀rọ̀ kàn lénìí, torí ominú ń kọ mí sí gbogbo wọn pátápátá. Ẹ má ṣì mí gbọ́, àyè máa wà láti pè wọlé lónìí. Gbogbo yín ẹ tètè ṣètò sílẹ̀. Tó bá tó àkókò, máa fi nọ́mbà yẹn, máa fi síta nọ́mbà tẹ́ ẹ máa pè sí, máa fi nọ́mbà yẹn síta tó bá tó àkókò. Ẹ máa dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Ntí mò ń gbìyànjú láti sọ, ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń wọlé, ntẹ́ lè ṣe fún wa òun ni pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa share prógrámù yìí. Ẹ máa love ẹ̀, ẹ máa fi kọ́mẹ̀ntì sílẹ̀, ẹ bá wa share ẹ̀. A fi ìyọ́nú Ọlọ́run a fi bẹ̀ wá. Láì fi àkókò ṣòfò, àwọn celebrities ilẹ̀ Yorùbá, àwọn ni mo ní nǹkan bá sọ lọ́wọ́ tí mo wà yìí. Ìdí ni wípé kò sí nǹkan kan tí gbogbo àwọn tó pera wọn ní celebrity yẹn tán fi ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Kò sí nǹkan kan tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá láti ràn wá lọ́wọ́.
kàkà kí wọ́n ràn wá lọ́wọ́ níṣe ni wọ́n ń ṣe wá níkà, kàkà kí wọ́n ràn wá lọ́wọ́ ṣe náà ń ṣe bí sí wa, kàkà kí wọ́n ràn wá lọ́wọ́ ṣe náà fẹ́ jẹ wá lájẹrun, kàkà kí wọ́n help wa ṣe ni wọ́n fẹ́ jẹ wá run o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé, nígbà tí genocide le kókókókó ní South Africa, a mọ àwọn celebrities tó dìde níbẹ̀ tí wọ́n ṣiṣẹ́ takuntakun tí Ọlọ́run gbà wọ́n, tọ́lọ́run dẹ̀ gbà fún wọn. Tí n bá ń sọ̀rọ̀ celebrities, gbogbo yín lẹ̀ ń gbọ́ mi, ẹ mọ ìtumọ̀ ní tí mo ń gbìyànjú láti sọ, ẹ máa ṣí ẹ jẹ́ kó máa lọ. Èmi ń tẹnumọ́, mò ń sọ, mò ń tún sọ pé ìyà ń jẹ ọmọ Yorùbá, ìyà ń jẹ wá. Àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí tó ń gbìyànjú, wọn náà wọ́n máa jẹ tiwa run ni. In tí àwọn pinnu nìyẹn pé àwọn fẹ́ jẹ wá run. Ó wá kù sọ́wọ́ Yorùbá. Ṣé bí Yorùbá ló máa ń pòwe pé ọmọ tó bá ṣípá ni bàbá ń gbé? Yorùbá ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní ọmọ tó bá ti ṣípá òun ni bàbá ń gbé. Kí ló dé táwa wá kọ̀ tá a ṣípá tá a jẹ́ kí bàbá gbé wa? Kí ló dé tá a fúnra wa sọ pé Ọlọ́run wo wa ti ṣetán? Mo máa ń sọmọ àwọn ọ̀rọ̀ nínú àwọn previous video mi pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n tọ̀ Ọlọ́run lọ ní. Tọ́lọ́run fi sọ fún wọn pé òkè ẹ tẹ̀síwájú. Ọlọ́run ṣé ká lọ ja ogun yìí ká lè gba ilẹ̀ wa yìí. Ọlọ́run ló sọ fún wọn pé òkè proceed, ẹ lọ jà, màá wà pẹ̀lú yín. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ní ilẹ̀ Yorùbá yìí, ní ilẹ̀ Yorùbá tá a wà yìí, ní ilẹ̀ Odùduwà yìí, gbogbo àwọn celebrities tá a ní níbẹ̀, wọ́n ṣe ni wọ́n wò wá níran. Kò sí kankan tí wọ́n lè ṣe fún wa, kò sí ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe ju pé kán kọrin, kán bayé àwọn ọmọ wa jẹ́. Ìyẹn àwọn ní hip hop nínú wọn, kán bayé wọn jẹ́, kán pretend pé bóyá ohun táwọn ń ṣe pé ó dẹ̀ da. Ọlọ́run ó máa bi gbogbo yín léèrè. Ẹ lè kọ orin, ẹ lè ṣe n tó lè ran àwọn ilẹ̀ Yorùbá lọ́wọ́, tó lè mú kí àwọn Yorùbá jókòó kán feel sober, kán fọwọ́ lẹ́rán, kán rọ àròjinlẹ̀. Ẹ lè ṣe é. Àfi kẹ́ máa kọ wá gba kóńdó nìkan lẹ lè ṣe fún wa. It's a pity. If you think you are enjoying today because you have money in your account, if you think you have money, a day will come that money, you will come onto the money and money will not answer you. Yorùbá ní ènìyàn láṣọ. Owó àtán, ìyà tán, àwa kọ ọmọlúwàbí. Bẹ́ bá ṣe ń wọlé ẹ máa bá wa ṣí ẹ. Màmá mi Nelson láti ìlú Èkó, kò ní bàjẹ́ fún yín mọ́mì mi. Àgbáyé dalẹ̀ Yorùbá, iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe mọ́mì. Ẹ máa bá wa ṣí ẹ bẹ́ bá ṣe ń wọlé, ẹ jẹ́ káwọn èèyàn wo fídíò wa. Gbowó lórí ẹ̀, mò ń sọ. I'm not a blogger and I'm not a YouTuber. Mo ṣe ni kí information kó lè jáde lọ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó wà káàkiri àgbáyé. Ẹ̀yin celebrities wa, bẹ̀rẹ̀ látorí ẹ̀yin tẹ́ pera yín ní olórin. Mo fẹ́ bẹ̀rẹ̀ látorí yín, gbogbo ẹ̀yin olórin ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ti kọ orin tí Yorùbá ti ràn yín lọ́wọ́ débi tẹ́ ẹ dé yìí. Tí n bá sọ, ẹ lọ pa ìtú tó wù yín, ní tó bá wù yín ẹ lọ ràn. Ẹ̀yin tó jẹ́ pé ọlá ilẹ̀ Yorùbá lẹ jẹ tẹ́ fi débi tẹ́ ẹ dé. Tí n bá dẹ̀ ń sọ àwọn tí mò ń sọ nípa bàbá Sunny Adé, King Sunny Adé, kán máa gbọ́ níbikíbi tó bá wà. Mo ń sọ nípa Ebenezer Obey, kán máa gbọ́ níbi tó bá wà. Mo ń sọ nípa Shina Peters, kán máa gbọ́ níbi tó bá wà. Mo ń sọ nípa Kwam One, Àyìndé Marshal, kán máa gbọ́ níbikíbi tó bá wà. Mo ń sọ nípa Kollington Àyìnlá, kán máa gbọ́ níbi tó bá wà. Mo ń sọ nípa Salawa Abeni, mo ń sọ nípa gbogbo ẹ̀yin àgbà olórin. Michael Adé mi ò, gbogbo yín pápátá ẹ mọ́ra yín. Lẹ́yìn yín, mo wá tún kọjá, when we are talking of celebrities, you are at the top. Tá bá wá kúrò lórí ọ̀dọ̀ ẹ bá wa máa ṣí ẹ kẹ́ máa bá wa fi mẹ́sẹ̀jì sí kẹ́dẹ̀ love ẹ̀. Ìyẹn ló máa ń dùn mọ́ wa nínú epo wa nìyẹn. Lẹ́yìn yẹn, mo ń fi tó wa létí wípé gbogbo àwọn tó wà ní abala tẹ́ ẹ ṣe change orin mọ́ wa lọ́wọ́ tẹ́ ẹ sọ tẹ́lẹ̀ ń ṣe hip hop. Bẹ̀rẹ̀ látorí Davido, bẹ̀rẹ̀ látorí gbogbo ẹ̀yin Nice, Ọlámídé, gbogbo yín pátápátá tí mi ò tiẹ̀ lè dárúkọ. Ìyá bá mi fún mi ní ibi ọ̀rá fún yẹn kó nọ́mbà, new number tí mo ṣe get yẹn, I need it please. Kán lè bá mi kọ́ sí náà.
gbogbo ẹ̀yin celebrity tí mò ń gbìyànjú láti sọ, ẹ mọ́ra yín. Ẹ̀yin Ọlámídé, gbogbo kílẹ̀ lẹ́ ń jẹ́, ẹ mọ́ra yín. Kí ni impact yín fúnlẹ̀ Yorùbá? Kí ni impact yín ju pé ká ẹ ti gbowó? Tí n bá sọ pé Yorùbá ló sọ yín dà bẹ́ẹ̀ ṣe dà, ṣé mo parọ́ ni? Start from ẹ̀yin bàbá wa King Sunny Adé. Ó bà mí lọ́kàn jẹ́. Ẹ̀yin náà wà lára wọn tó ń gbàgbọ́ wípé Nàìjíríà go better. Orin tẹ́ ẹ ṣe lọ́dún yẹn mi ò rántí yí ẹ̀ tẹ́ ṣe. Nàìjíríà make we work for better Naija. Ṣé Nàìjíríà yẹn better láti gbà yẹn? Ṣé Nàìjíríà better láti jọ́ tẹ́ ẹ ti kọ orin yẹn? Is there any changes? King Sunny Adé. Tí bó bá dé wọ́n gbórin yín síta wọ́n á lò wọ́n á play ẹ̀. Bàbá, kò sóore tẹ́ ẹ ń ṣe fún wa ní ilẹ̀ Yorùbá. Àwa ọmọ Yorùbá, àwa ọ̀dọ́ Yorùbá tí wọ́n ti bà tiwa jẹ́, tí wọ́n ti ṣe tiwa máa yẹ, à ń sunkún àsunsínú wípé bàbá kò sí nǹkan tẹ́ ẹ ṣe fún wa. Òbé commander, ẹni kò sọgbọ́n tá a lè dá, kò sí ìmọ̀ tá a lè mọ̀, àbí báwo lẹ ṣe kọ́njọ́ yẹn pé tẹ́ lè fi táyé lọ́rùn. Ẹ ṣe sa ipá yín fúnlẹ̀ Yorùbá náà, ká tiẹ̀ rí ti yín kọ, ká sọ nípa yín. Ṣé bá ń sọ nípa Fẹlá lè ní Aníkúlápò? Ó gbìyànjú ó sa ipá tiẹ̀, ó kọ lórin, ó sọ lọ́rọ̀. Dọ́là orúkọ Fẹlá ò lè parẹ́. Tó bá lù sọ́tún tó lù sósì, wọ́n á tún gbé orin Fẹlá jáde, wọ́n á tún play ẹ̀. But kí ló wá dé bàbá tẹ́ wá ń wò wá níran? Kí ló dé ẹ̀yin olórí Kwan1, Sashina Peters, ẹ̀bùn tọ́lọ́run fún gbogbo yín? Ṣé bí nǹkan tó ní kálukú bá ní ló fi máa ran ilẹ̀ bàbá tóbi lọ́wọ́? Ẹ máa bá wa share gbogbo mẹ́sẹ̀jì orí tẹ́lẹ̀ ìṣàwá nìyẹn. Share it. Ó kù fẹ́ẹ́rẹ́fẹ́, màá open line yẹn fún yín so that ẹ lè pè wọlé. Let me get the number. Màá ṣí ojú òpó yẹn, gbogbo wa la máa pè wọlé. Láì fi àkókò ṣòfò, mo ń sọ, mo dẹ̀ ń tún sọ fún gbogbo wa wípé ẹ̀yin celebrity, you are not helping us in Yorùbá land. Kàkà kẹ́ ẹ ràn wá lọ́wọ́, níṣe lẹ̀ ń pa wá lápasára. Níṣe lẹ̀ ń pa wá lápasára. Ẹ̀yin celebrity wa nílẹ̀ Yorùbá, kí la fi ṣe yín? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín? King Sunny Adé ti ń kọrin yẹn bọ̀ látọdún kan tó bí mi ní bàbá Sunny Adé ti ń kọ. Nínú gbogbo orin tẹ́ kọ, ohun èwo lẹ́kọ́ tẹ́ fi ran Yorùbá lọ́wọ́, tẹ́ tiẹ̀ fi ṣí àwọn ọmọ Yorùbá létí? Mi ò mọ̀ bóyá ó wà o. Kí lẹ gbé, àṣà wo lẹ gbé kalẹ̀ tẹ́ fi gbé ká tiẹ̀ ṣe léyìí wò, ká fi gbé àwọn ọmọ Yorùbá, ká fi pọ́n wọn lé, ká fi gbé wọn lárugẹ, ká fi jàjàgbara fún àwọn ọmọ Yorùbá? Nothing. The same thing applicable to you. Ebenezer Obey, Kollington Ayinla, Kwan1, gbogbo yín. Ṣé tí ẹ rí Kwan1 yẹn? In fact, ọ̀rọ̀ yín ó bà ọkàn mi jẹ́ lọ́pọ̀lọpọ̀ because you are gifted. A bá wò yín tá gbọ́ ohun tẹ́ ẹ̀ ń sọ, inú wa máa dùn gbà míì. Ṣùgbọ́n at the same time, we are sad because there is no impact in Yorùbá kingdom in everything you do. Ẹ fi kíní kankan ẹ fi mú àwọn ọmọ Yorùbá ẹ fi wú wa lórí. Orin tẹ́ ẹ̀ ń kọ yẹn kọ́ ni, òyìn kọ́ ni kókó. Ẹnìkan sọ fún mi, ó ní ṣebí wọ́n máa múnú àwọn tó bí inú wọn bá bàjẹ́ dùn. Oh, kí ni ẹsẹ̀ sí pé inú ẹ dùn lénìí? Kí inú ẹ wá bàjẹ́ for life, fún ayérayé? A ní wọ́n ń pa ìran ọmọ Yorùbá, ẹni ṣẹ̀bẹ́ nìkan mú inú Yorùbá dùn. Ẹ máa bá wa share program yẹn jọ, kẹ́ fi mẹ́sẹ̀jì yín síbẹ̀. Mo ń bọ̀, when I'm talking of celebrities, ẹnìkan ní ká sọ̀rọ̀ nípa àwọn film industry, I am coming to them. Tá bá sọ̀rọ̀ celebrity, kò yọ àwọn olórin nìkan sílẹ̀, àtàwọn eléré orí ìtàgé gbogbo wọn pátápátá ló kàn. Gbogbo àwọn onífíìmù, mò ń bọ̀ lọ́dọ̀ yín. Ọ̀nà wo lẹ fi ń gbà, tẹ́ fi ń kópa tiyín láti gba Yorùbá nínú ìgbèkùn tá a wà yìí? Ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ ní bàbá wa Sunny Adé, Kwan1, Obesere, Kollington Ayinla, Òbé commander, ẹ mà ti ń dàgbà lọ. Àgbà máa ń dé. Mo sọ, mo tún sọ, kò sí májíìkì tẹ́ fẹ́ ṣe ẹ lè lo 50 years mọ́ láyé. It is fact.
ó lè sound stupid, ó lè sound like pé bóyá mò ń sọ ìsọkúsọ, ṣùgbọ́n ẹ̀yin fúnra yín mọ̀ pé it's a simple fact. Baba Sunny Ade, you are more than 70 years. Are you telling me you are going to ṣì lè wà láyé for more than 50 years? Ọlọ́run òróró mo mọ̀ bẹ́ẹ̀, tó bá wu Ọlọ́run á sọ pé wàá lo 120. Ọlọ́run ó wu Ọlọ́run ni. Bọ̀ ṣe lójú ẹ̀mí yín bàbá ẹ fẹ́ kí ìran Yorùbá parun ni. Ẹ ṣí ẹ. Do you want us to perish in Yoruba race? Tẹ́ ẹ lè dìde kẹ́ gbà wá ni. Nípa orin, nípa àpèjọ kẹ́ pé àwọn èèyàn, àwọn who is who kẹ́ pè wọ́n. Wọ́n ní King Sunny Ade ń ṣe nǹkan kan bí eléyìí, King Sunny Ade ń ṣe nǹkan kan bí eléyìí, ó débẹ̀ kẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ ìṣítí. You cannot do it for us. Ebenezer Obey, you cannot do it for us. King Kwanwa ní tiẹ̀ ṣe ló kàn joyè kiri, kó joyè lọ́hùn joyè níbí. You cannot. If you kill me, I will continue saying it. If you people say ìjọba ẹni yìí sọ pọ̀ jù, tẹ́ bá pa mí, millions of ọmọ Yorùbá á dìde kan tó pa wọ́n run tán. Millions á dìde kó tó di pé wọ́n pa ìran Yorùbá rẹ́ tí ò wá ní sí ìran Yorùbá mọ́. Ẹni ọ̀wọ̀ ni yín, ibi ọ̀wọ̀ lẹ wà, ṣùgbọ́n kí ló dé tẹ́ wá fi àwa yìí la gbé yín débi ọ̀wọ̀ tẹ́ wà tábà. When I was still young, nígbà tí mo kéré, I'm talking of early 80s. Tọ́n bá ti ń gbórin yín pọ̀, inú mi á máa dùn, mà ní mo fẹ́ gbọ́ Sunny Adé. Grandma mi á máa play orin yín, inú mi á máa dùn. Torin yín bá ń jáde bí eléyìí, mo máa ń follow ẹ ni. Bẹ̀rẹ̀ látòrí gba àwọn orin tẹ́ ti ṣe, ìgbà tí My Dear jáde, ọ̀tá mi fẹ́ ya wèrè lé lórí. Torí tèmi màmá mi lọ rà. My Dear kí ni mo ṣe fún ẹ o? Because of me, my mother bought it. Àwa la jẹ́ kẹ́ ẹ dà bẹ́ẹ̀ ṣe dà lénìí. Ọlọ́run ni o, kì í ṣèyàn, ṣùgbọ́n àwa lọ́lọ́run lò fún yín. Kí ló dé tẹ́ wá ń wo àwa ọmọ Yorùbá níran? Share this message, please. Kí ló dé tẹ́ fọwọ́ lẹ́rán gbogbo yín? Ebenezer Obey, kò sí orin yín tí mi ò ń gbọ́. I'm a person I love music more than anything. Yes, it is fact. Ẹ lọ, màmá tẹ sọ àwọn orin yín, màmá sọ orin yín fún yín one by one. Láti ibi tí mo ti mọ orin Sunny Adé, màá kà á fún yín. Lẹ́yìn tó ṣe lé, màá kà á. Tó fi dórí Kollington, láti gba Fuji Megastar, tó fi wọ Fuji Rọ́pọ̀pọ̀, tó fi wọ gbogbo ẹ̀, tó fi wọ ilé tó ṣe tó recent tí mi ò fi wá ń gbórin mọ́. I will tell you everything. Tó fi dórí Kwanwan, mélòó mo fẹ́ kà á. Ṣùgbọ́n gbogbo yín kò sí nínú yín. Shina Peter, in fact, I was so sad nígbà tí mo jókòó tí mo ro àròjinlẹ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ pé ra yín celebrity tó dẹ̀ jẹ́ pé Yorùbá ló gbé yín dìde. When I was young, tí Shina Peter orin Shina Peter bá ti múra àti jáde báyìí, gbogbo ẹ̀ ojú ẹsẹ̀ máa ti máa sọ fún mọ́ mi pé Shina Peter kan ṣe fẹ́ jáde o, ó ti fẹ́ jáde o, ó ti fẹ́ jáde o. Wọ́n ní now open, tó bá ti new release àtúntì lọ get ẹ̀. I am Niyi. Orin Shina Peter kan, èmi àtẹ̀gbọ́n mi tí ẹ máa ń jà sí ni. Tí bá ti sọ bá ọkọ Níyì mi, ọkọ Bímbọ́, mo bá ròde Bímbọ́lá. Wọ́n ṣe máa ń sọ, ẹ rí pé ọ̀rọ̀ yìí ó lágbára báyìí. So kí ni mo ń gbìyànjú láti mú jáde ni wípé gbogbo bẹ́ẹ̀ ṣe dà ilẹ̀ Yorùbá ló jẹ́ kẹ́ ẹ dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ wá mú gbogbo ẹ dojú ẹ̀ dé. Ẹ fọwọ́ lẹ́rọ̀ ẹ̀ ń wò wá nínú because you have achieved whatever you want to achieve. Ntẹ́ fẹ́ ẹ ti rí gbogbo ẹ̀. Ẹ ti achieve nǹkan tẹ́ fẹ́ achieve. Ẹ ti kọ́lé s'Èkó, sí Ìbàdàn, sí ìlú yín, sí Àbújá, sí ìlú òyìnbó. So tí wàhálà bá ṣẹlẹ̀ l'Àbújá, ẹ sá wá s'Èkó. Tó bá ṣẹlẹ̀ l'Èkó, ẹ lọ Ìbàdàn. Tó bá ṣẹlẹ̀ ní Ìbàdàn, ẹ travel out lọ sí ìlú òyìnbó. Àwa tá a wà níbí tá à ń gbọ́ orin yín ń kọ́. Kí lẹ ní ká ṣe? Ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ. God will bless you. Koiki Media kò ní bàjẹ́ fún yín. Àwọn tá à ń wò lókè tá a fi ń ṣiṣẹ́ tiwa nìyẹn. À ń wojú Ọlọ́run. Àwọn dẹ̀ ń lé good legacy yẹn sílẹ̀ táwa ń tẹ̀lé. Koiki Media. Ẹ̀gbọ́n mi Ọláyọmí Koiki kò tiẹ̀ lè bàjẹ́ fún yín láéláé ni. Ẹnìkan yẹn pa igbá, wọ́n pa òun má gogo lẹ́nu, kò sẹ́ni tó máa pa òun mọ́ wa lẹ́nu. A sọ ti wá. Ẹ wá mú gbogbo ẹ̀ pátápátá, ẹ dojú ẹ̀ dé. Wọ́n ní Yorùbá ní àgbà òkì ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Àbẹ́ ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ nípa ẹ̀ ni.
ìpa tí Fúlàní ń pa àwọn ọmọ Yorùbá ẹ̀ gbọ́ nípa ẹ̀ ni. ìpa tí Fúlàní ń pa àwọn ọmọ obìnrin wa ẹ̀ gbọ́ nípa ẹ̀ ni. ìyà tó jẹ àwọn young graduate tọ́lọ́ ń fún ní ọpọlọ, ìyà tó ń jẹ wọ́n lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ ọmọ Yorùbá ẹ̀ gbọ́ nípa ẹ̀ ni. gbogbo àwọn nǹkan ìníwá, gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa táwọn Fúlàní jọba lé lórí ẹ̀ gbọ́ nípa ẹ̀ ni. a mọ̀ pé you are not in position of authority, you are not the governor, right? Òótọ́ ni, ṣùgbọ́n eléyìí tọ́lọ́run fi lé yín lọ́wọ́ yìí ń kọ́. tí gómìnà bá fẹ́ ṣe pati á pè yín, you will come there and sing. ó níbi tí wàá ti gómìnà yẹn á jókòó sí tẹ́ ẹ ti jọ rẹ́rìn síra yín. mi ì tí ì mú ọ́fíìsì gómìnà tí bàbá Sunny Adé ò lè kanlẹ̀kùn kó tó wọlé. kó dé ọ́fíìsì gómìnà yẹn kan sọ fún pé King Sunny Adé is outside. gómìnà yẹn á dìde á wá pàdé ẹ̀. kanlẹ̀kùn kó sọ pé ẹ sà Ebenezer Obey is outside. wọ́n á fi àwọn tó wà ń bẹ̀ sílẹ̀, wọ́n á gbé wọlé. kó sọ pé Kwan Wine is outside. wọ́n á fi gbogbo àwọn tó wà ń bẹ̀, wọ́n á gbé wọn wọlé. kó sọ pé Kebe Kwara is outside. wọ́n á fa àwọn tó wà ń gbé wọn wọlé. but kí ló dé? gbogbo opportunity tẹ́ ẹ níwọ̀n yẹn tẹ́ ẹ lè fi jà fún ìran Yorùbá, tẹ́ ẹ fi wálẹ̀, tẹ́ ẹ ní ká parun. ẹ̀yin ti ń dàgbà lọ, tẹ́ bá tiẹ̀ di girlfriend tẹ́ ẹ sì láwọn obìnrin kéékèèké tó bá yín ṣeré, kò ṣeré tẹ́ ẹ lè ṣe mọ́. wọ́n kàn máa bá yín ṣe, wọ́n máa gbé bàbá jó ni, wọ́n máa gbé kinní jó. kò sí eré tí ẹ lè ṣe. àwa tá a sì ní iṣẹ́ lọ́wọ́ tá a lè ṣiṣẹ́ tí ìran Yorùbá fi máa tẹ̀síwájú ní iṣẹ́. fẹ́ ká parun tán ni bàbá, gbogbo yín ẹ fẹ́ ká parun tán ni, ẹ̀yin celebrities. I am talking of you. Then ẹ̀yin tẹ́ ẹ jẹ́ youth tẹ́lẹ̀ ń kọ hip hop, there is nothing bad in ká modernize gbogbo nǹkan tá à ń ṣe, right? kò burú. ṣùgbọ́n kí ni impact tẹ́ ẹ̀ ń take? What are the impacts tẹ́yìn ń take pé kó lè dáa fún ilẹ̀ Yorùbá? kí ni impact yín? kí ni ipa tẹ́ ẹ̀ ń kó? àfi kẹ́ ẹ ti kọ wá gba kóńdó, orí ẹ túká síbẹ̀, pa wọ́n, ṣe gbá ṣe ọ̀hún. níta ẹ lè kọ́ nìyẹn. I was so sad nígbà tí mo rí kan tó jáde tó lóun Malian, pé ọmọ Malian Ìgbò làbí, Ìgbò ṣe yìí, Ìgbò ṣe tọ̀hún. Are you helping the society? Is that how it is in US? ṣé bó ṣe rí nìyẹn ní UK? ṣé bó ṣe rí nìyẹn ní London? I mean ní Ireland? ṣé bó ṣe rí nìyẹn ní China and àwọn advanced country wọ̀nyẹn? ṣé bó ṣe rí níbẹ̀ nìyẹn? ẹ ṣí ẹ jẹ́ kó máa lọ, put the comment there. ó kù ṣẹ́jú díẹ̀, máa fi ààyè sílẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wọlé. gbogbo yín ẹ mú ìran Yorùbá ẹ ń jẹ wá, ẹ dẹ̀ ń wò wá níran. Okay, no problem, God is looking at you. nígbà tó bá tó àkókò kan tán bá ti pa ìran Yorùbá tán tí ò sí mọ́, ṣèbẹ́yìn ní laser abroad, ẹ máa dá ṣe now, you continue doing it. kí ló dé? kí ló dé? ẹ̀yin tẹ́ pera ẹni celebrities nílẹ̀ Yorùbá, àtẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ o, àtẹ̀yin tẹ́ jó lórin o, kí ló dé tí ẹ ní pàtì kankan tẹ́ lè ṣe láti ran ìran Yorùbá lọ́wọ́? Fúlàní ń pa wá lọ́tún, wọ́n ń pa wá lọ́sì. báwọn ọmọ wa graduate, àwọn ọmọ yín àwa bá graduate tán kò ní síṣẹ́. ibi tá a ti ní 2-1 jáde ní yunifásitì, ọmọ àbókí Fúlàní tó ní primary 6 dání àwa ṣọ̀gálé wa lórí. And you said we should stay in this country, continue to stay in this country. ẹni ká dúró níbẹ̀ believe nínú wọn Nàìjíríà, it's a pity. bàbá ẹ̀yin yín máa dáa ju bó ṣe wà yìí lọ tẹ́ ẹ bá wa jìjàngbara yìí ká jáde kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí. ẹ̀yin yín ọ̀la yín ó máa dáa ju bó ṣe rí yìí lọ. tẹ́ bá lérò pé ọ̀la yín ti dáa, kò tí ì dáa tó bàbá, ó máa dáa ju bẹ́ẹ̀ lọ tẹ́ bá ràn wá lọ́wọ́ láti jìjàngbara yìí ká bọ́ nínú ìgbèkùn táwa yìí. It is fact. òtítọ́ ni. mi ò dẹ̀ kí fẹ́ gbọ́ Yorùbá ọ̀dàlẹ̀ ní Yorùbá, tẹ́ bá bẹ̀rẹ̀ sí wọ́n á dalẹ̀, wọ́n á ṣe, mò ń sọ mò ń tún sọ wípé ibo ni wọn ò ti ń dalẹ̀? Tell me the country tí wọn ò ti ń ṣerú ẹ̀. country tí wọn ò ti ń jẹra wọn lẹ́sàn-án ò ti ń dalẹ̀, ẹ sọ fún mi o. o lọ school, o lọ for nothing ni tó o bá ní Ọlọ́run, tó o bá lórí ọ̀fẹ́ Ọlọ́run àti pé kò ní connection in this country. wo bá ní connection kan wàá ṣe báyìí kó tó jẹ. ìjọ wo la fẹ́ ṣe yẹn dà? ọjọ́ wo la fẹ́ ṣe dà? ẹ̀yin bàbá dẹ̀ fọwọ́ lẹ́ràn ẹ̀ ń wò wá ní o. This is sad. ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀.
ilé ayé ibi tí ni tẹ́ bá lérò pé ẹ̀yin ṣe bẹ́ẹ̀ ti ní nǹkan ìyà ò lè jẹ àwọn ọmọ yín. Please help us share this, I beg of you. Tẹ́ bá ní ìyà ò lè jẹ àwọn ọmọ yín, mo ń sọ mo ń tún sọ, àwọn tó lówó yẹn lánàá dà, where are all the properties, where are they today? Gbogbo ẹ̀dá àwọn dà, owó òun dà, àwọn ọmọ wọn dà. Ẹrù ọ̀la, ẹ ṣàánú ìran Yorùbá. Ìrìn tẹ́ bá lè rìn, ìgbésẹ̀ tẹ́ bá lè gbé ẹ gbé, kẹ́rí pé Yorùbá bọ́ nínú oko ẹrú tá a wà yìí. Àbẹ́mọ̀ pé ẹrú là ń ṣe. We are under slave. We are a slave. We are a slave in this country called Nigeria. Ẹrú ni wá. Kò sí nínú gbogbo nǹkan tó a ní tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá tá a lásẹ̀sì sí. Lọ sí port wa kó lọ dúdúkúdú níbẹ̀. Wọ́n á gbé ẹ. Tó bá dẹ̀ ti gbé ẹ lọ, that is the end. Wọn ò rí ẹ mọ́. Wọ́n lọ pa ẹ́ dànù nìyẹn. Bóyá kán pa ẹ́ tán kọjú ẹ sómi. Kò lẹ́jọ́ nínú. Ṣé Nàìjíríà lófin ni? Ìlú tí ò lófin. I pity us. I pity this country. Ó bani lọ́kàn jẹ́. Ẹ̀yin bàbá wa wọ́n wá ń lọ, ó jẹ Máyégún, ó jẹ mọ́ Máyégún tó jẹ tó ló you. I heard it that you spend 400 million naira fóyè tó jẹ, ra Rolls Royce tuntun, ra gbá ora wo, ẹ̀tẹ̀ tó fẹ́ kọ́ palace tuntun, Máyégún court. There's nothing, me ò against you, it is your money, you work for it, right? But àwa ọmọ Yorùbá ló jẹ́ kó o ní. Yes, and it is, even if you tó bá jáde kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó lọ sí Dublin, lọ sí US, lọ sí Europe, lọ sí America, tó lọ kọrin níbẹ̀, sóyìnbó ló lọ kọrin fún ni, Ṣákátá ló lọ kọrin fún bẹ́ẹ̀ ni, àbí kì í sọmọ Yorùbá ló lọ kọrin fún níbẹ̀. Kì í ṣoògùn ojú àwọn Yorùbá yẹn ló fi ná dọ́là fún ẹ ń bẹ̀ ni. Kí ló dé tẹ wá ń wo ìná? Me, I'm not telling you to bring your money for Yorùbás. Mi ní kó kówó ẹ wá fún wa nílẹ̀ Yorùbá, but use the gift tí Ọlọ́run fi fún ẹ kó fi jà fún ilẹ̀ Yorùbá, kó fi jà fún ìran Yorùbá. The gift, ẹ̀bùn tọ́lọ́run fún ẹ fi jà fún wa. Your personality, ẹ fi jà fún wa. Wọ́n lẹ́nu Yorùbá ò lè kó, kí ló ń jẹ́ pé kò lè kó? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Bá tí ẹ ṣe unite lásìkò yìí gan lórí ọ̀rọ̀ Odùduwà nation yìí, ó tún jọ mí lójú yàtọ̀ pé ṣé pé Yorùbá lè agree bí eléyìí. Yes, ẹ dìde. Gbogbo ẹ̀yin young Yorùbás, I pity for your future. You think this is how it will be? It will continue to be like this. Then if you think like that, you are deceiving yourself. Olamide Davido gbogbo yín ẹ ń tan ara yín jẹ. Tẹ́ ẹ bá ro ọ̀la, things do change, my brother. Nǹkan máa ń yí padà. Tí Ọlọ́run bá sọ ìbínú ẹ̀ kalẹ̀ fún yín, you will be looking for 100 naira. You will not see it. You don't believe it. It is possible, my brother. It is possible. I'm telling you this. It is possible. You would look, you have a private jet now. You have a mansion. You control money, right? But tí ìbínú Ọlọ́run bá dé, my brother, you will look for 100 naira. You will not see anybody to give it to you. It is fact. Kí ló dé tẹ́ ń wòran? Millions, 60 millions and above. Ìyà ń jẹ wọ́n, wọ́n sun ẹkún àsunsínú, wọ́n sun ẹkún àsunrìn. Wọ́n mú ìyá kan, wọ́n pa ọmọ ẹ̀ mẹ́rin, wọ́n pa ní ojú ẹ̀. Wọ́n ṣá wọn ní ojú ìyá, lójú ìyá. Wọ́n pa gbogbo wọn lójú ẹ̀. You people, you do like this, you go to club, you sing, you do this, you do that, and you are happy. The wrath of God is upon your head. Tí Ọlọ́run fún yín ní ẹ̀bùn pé ẹ gbà ẹ lọ máa lò. Abẹ́ gbàgbé kan tó ṣẹlẹ̀ ni. Ẹni tọ́lọ́run fún ní tálẹ́ǹtì tí yóò lò tó rí mọ́lẹ̀, Ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ ni. Gbogbo kọkúkọ tẹ́ ń kọdún àkúkú bá yín rà, ṣe báwa là ń dán lóòdù, àwa là ń fowó wa ń ṣe é. Àwọn bàbá tó ti lo analogue kọjá, àwa la lọ ń rà á nígbà ayé késẹ́ẹ̀tì. Wọn ò tí ìgbà tán ń lo ṣé gramophone lẹ pé wọn ò tí ì bí wa. Ńgbà ayé késẹ́ẹ̀tì làwa gbọ́njú. Wọ́n lo késẹ́ẹ̀tì, mo gbọ́njú mọ́ lẹ́yìn késẹ́ẹ̀tì á lo lọ́jọ́ ìtún bẹ́ẹ̀ sí ní lo CD. So kí ló wá dé? Ẹ̀yin tẹ́ jẹ́ YouTube àtàwọn bàbá tẹ́ pray celebrity tẹ́ gbogbo yín tẹ́ believe pé bam ni mo yó. Mi ò mọ̀ bóyá ebi ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Nobody is asking you to bring money. Kò sẹ́ni tó béèrè owó yín. It is your oògùn ojú yín ni.
It is your property, it is your money. Nobody is asking you for that. Ṣùgbọ́n tẹ́ ẹ ní tẹ́ ẹ fi jà fún wa. Ẹ jẹ́ kó ẹ gbọ́ mi yé. Ẹ jáde, kí Sunny Adé jáde, kí Òbé jáde, kí wọ́n jáde, kí gbogbo yín kẹ́ ẹ pàdé lójú kan. Tí mò ń dárúkọ wọ̀nyí kẹ́ ẹ pàdé lójú kan. Kẹ́jọ unite, kẹ́jọ fi orin, kẹ́ bí orin tí ò ní ju bí 5 minutes. Ọ̀rọ̀ ìṣítí. Kẹ́ wọnú ìyẹ̀wù lọ bá àwọn ọba, kẹ́ bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀. Kẹ́ wọ inú ọ́fíìsì lọ bá àwọn gọ́vnà níbi tí wọ́n ti ń gbọ́, kẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá pé kí la lè ṣe, a gbọ́dọ̀ bọ́ lóòótọ́. Or you don't believe it pé ìfúwa tó bá jẹ́ pé a dá dúró láyé ara wa ni. By now we will be among the top 10 countries in the world. I can boldly say it. Proudly I can say it. Yorùbá ni. Ẹ̀bùn lọ́lọ́run fún wa. I want to open the line. Kó tó di ṣé rí kí n tó open line yẹn. Gbogbo ẹ̀yin eléré tẹ́ ẹ̀ ń ṣe tíátà tẹ́ ẹ̀ ń ṣeré orí ìtàgé ó kàn yín. Mo kàn mọ́mọ́ mú ti ẹ̀yin eléré kúrò tán ni ẹ̀yin oní musicians. Ṣé ẹ̀yin tẹ́ tiẹ̀ wá pera yín ní eléré orí ìtàgé yẹn ẹ̀yin gan-an ló pọ̀ sí lọ́wọ́ jù. Ẹ̀yin gan lè ṣù. Ẹ̀yin lẹ̀ ń ti àṣà wa mọ́lẹ̀. Ẹ̀yin lẹ̀ ń kìlì gbogbo kọ́ṣọ́ wa. And none of you can help, none of you can assist. Kò sí nínú yín tó rẹ́dì láti gbé àṣà Yorùbá lárugẹ. Kò sí nínú yín ló rẹ́dì láti jáde kẹ́ campaign kẹ́ pariwo wípé enough is enough. Pé kọ́ máa pa wá lọ́mọ mọ́. Because tẹ́ bá ń jáde ẹ ní bodyguard ẹ ní àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé yín kiri. Ẹ ronú àwọn tí ò lọ́lọ́pàá. Ẹ ronú àwọn tí ò mọ nǹkan tó máa jẹ. In a day mo wo fídíò ọkùnrin kan tó ń fi fùfú àbí ẹ̀bà tó fi ń jẹ omi lásán. Omi ó fi ń jẹ. Haba ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé? And you ask you ẹjọ tá a bá ra fíìmù yín ṣe ẹ fẹ́ bólẹ̀ tí fẹ́ rówó ẹ fẹ́ lọ ṣẹ́ṣó ni. Tẹ́ bá ṣẹ́ṣó gan tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ ń ṣe oògùn owó yẹn ò ní ṣiṣẹ́ fún yín. Kí ló dé? I am saying this because ó ń bà wá ní ọkàn jẹ́ wípé tá a bá gbé ìgbésẹ̀ tẹ́ ẹ bá dìde kájọ fi ìmọ̀ ṣọ̀kan lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n á gbàgbé ìran Yorùbá ni. Wọ́n á gbàgbé ìran Yorùbá. Ẹ wá ń wòran. Ẹ ń wò wá níran. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Let me put the number there. Fáwọn tó bá fẹ́ pè. 070 4609 4609 2484 2484 WhatsApp only. Mo ti fi nọ́mbà yẹn síbẹ̀. Ẹ lè máa pè wọlé bẹ́ẹ̀ yẹn. WhatsApp nìkan ni kẹ́ ẹ ti pè please. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ eléré orí ìtàgé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn àgbààgbà ẹnìkan ṣoṣo ni mo lọ́wọ́ ẹ̀ sẹ́yìn ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ọlọ́run dẹ̀ ti pọ́nlé ó ti pè sọ́dọ̀ ó ti lọ. Wọ́n ní bàbá Ògúndé. Bàbá Ògúndé kọ́lọ́run kó dẹlẹ̀ fún bàbá. Kọ́lọ́run kó jẹ́ kí bàbá pẹ́ láyé. Bàbá yẹn pariwo kékeré ó sọ tiẹ̀ kó tó di pé ó lọ. Ẹ̀bùn tọ́lọ́run fún ni ó fi pọ́n àṣà Yorùbá lárugẹ. Ó fi gbé títí tọ́lọ́run fi pè ní. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lẹ́ni kí lẹ fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá? Where are you? What is your impact for Yorùbá nation? Àbẹ̀rù pé tẹ́ bá ṣe fíìmù jáde tá a bá ṣe ẹ̀rù bí àwọn ọmọ Ìgbò wọ́n á fi fíìmù àwọn ọmọ Ìgbò wọn ẹgbẹ́ wọn sílẹ̀ wọ́n wá ra fíìmù ti yín. Who will buy it from you? Igbo will never buy it from you. It is us. It is we that buy it from you. Àwa là ń rà lọ́wọ́ yín. Káàbàárà bólẹ̀ ti fẹ́ rí millions tẹ́ fi kọ́lé sí banana. Bólẹ̀ ti fẹ́ rí owó tẹ́ fẹ́ fi kọ́lé sí banana. Bólẹ̀ ti fẹ́ rí owó tẹ́ fẹ́ fi ra Rolls Royce. Bólẹ̀ ti fẹ́ rí àwa là ń rà. Ẹ ṣe ronú nípa wa. Why can't you think how to give back to us? Tẹ́ bá pe single person ṣe ní torí pé ó nílò ìrànlọ́wọ́ ẹ wá fún lówó. Single person lẹ ṣe fún. You are not doing it for everybody. You do it for somebody, not everybody. Ṣùgbọ́n tẹ́ bá gbé ìgbésẹ̀ tẹ́ fi mọ̀ yín ṣọ̀kan tẹ́ ru àròjinlẹ̀ ẹ mọ̀ pé there are many ways that you can help the Yorùbá race tí ò fi ní parẹ́. Kí ló dé? Gbogbo ẹ̀yin àgbàgbàgbàgbàgbàgbà Yínká Quadri, Jídé Kòsọ́kọ́,
Délé Òdúlé, bàbá lérè pàìmọ́, àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn kan tí wọ́n ti gbàṣà yẹn lárugẹ, right? Gbogbo yín pátápátá àwọn màmá, gbogbo ẹ̀yin màmá nínú eré orí fíìmù, kí ni bá ti yín? Ẹ sọ fún mi pé àwọn gbìyànjú, ìyá Rainbow ṣe gudugudu méje, màmá Rainbow ò tí ì ṣe gudugudu méje kankan lọ́dọ̀ tèmi, kò sí gudu, màmá Rainbow ò tí ì ṣe gudugudu kan débi tó ti fẹ́ ṣe méje. Yes, it is fact. Délé Òdúlé ò tí ì ṣe gudugudu kankan débi tó ti ṣe gudugudu méje, kò sí gudugudu tí anybody nínú yín ṣe, àti Mr. Latin o, gbogbo yín kò sí gudugudu ẹyọ, tí ì ṣe gudugudu kan débi tẹ́ ti fẹ́ ṣe gudugudu méje, tẹ́ ti fẹ́ fi mẹ́fà yàyà mẹ́fà lé. Ẹ bẹ̀rẹ̀ sí ní pé o nọ́mbà yẹn ti wà níbẹ̀ tó bá fẹ́ pè wọlé. Let me look at the internet. Okay, it's opened. Gudugudu méje wo lẹ ṣe? Ṣe gudugudu kankan débi tẹ́ ti ṣe méje o. Ẹ̀yin lẹ ń jẹ́ kí àṣà Yorùbá parẹ́. Ẹ̀yin lẹ ń jẹ́ kí àṣà Yorùbá parun. A dẹ̀ ń tẹnumọ́, à ń bẹ̀ yín, à ń bẹ̀ lọ́tún, à ń bẹ̀ lósì. There are many things. Ní kẹ́ kówó yín wá, mò ń sọ, mò ń tún sọ. We are not telling you to go and bring your money to be distributing for people. No. But there are many ways. Sit down in your private place. Ẹ jẹ́ ká gbé kọ́ ọ̀sẹ̀ wọlé. Ẹ jókòó síbi kọ́lá fíkẹ́ ẹ̀rú àròjinlẹ̀. Pé kí la lè ṣe láti fi gba àwọn ọmọ Yorùbá nínú ìgbèkùn tó ń wà yìí. Ẹni tó bá ń pè wá kó dárúkọ ẹ̀ kó dẹ̀ sọ country tó ti ń pè. Mo ń gbọ́ yín o. Hello sir. Ẹ ṣé. Ẹ kú ètò. Ẹ ṣé o. Ẹ dárúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Olúwaṣọ̀mí lèmi jẹ́, mo ń sọ̀rọ̀ láti Germany. Okay. Ẹ ra sà, ẹ kú ètò. Ẹ ṣé gan. Àwọn celebrity tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí, ó yẹ kó ti bẹ̀rẹ̀ lóòótọ́. Sọ̀rọ̀ mi yìí, ó gbọ́ ìgbà tèmi náà ti máa ń sọ tẹ́lẹ̀. Àwọn celebrity yẹn, wọn mọ power tán wọn ní. Wọ́n power tán ní nínú Nàìjíríà bó ṣe wà ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn understand power tán ní. Wọ́n ní influence. Kódà ju president lọ, àwọn celebrity wọn ní influence. Àmọ́ torí pọ̀pọ̀lọpọ̀ wọn náà ń rí jẹ́nùbàjẹ́ Nàìjíríà, kò jẹ́ kó pọ̀lọpọ̀ wọn náà sọ pé wọ́n fẹ́ jáde fún nǹkan báyìí. So ó yẹ ká máa fún gbogbo wọn lọ́rùn lóòótọ́ kán lè tètè mọ̀ pé ìgbà yìí ìgbà gbogbo wa ni, torí tó bá dáa tó wù wá náà lájọ máa jàǹfààní ẹ̀. Gbogbo wa ni. So kò yẹ kó máa dúró, ọ̀pọ̀lọpọ̀ owó dìgbà tí wàhálà bá dé bá wọn ní ọ̀nà kan àbí ọ̀nà kejì náà ṣe máa bẹ̀rẹ̀ lórí social media káàkiri. Àwọn ọmọ Nàìjíríà tẹ pàtì náà ni tó máa padà. Kí ni ti. Bluetooth mode. Okay, mo ń gbìyànjú láti gbé sí speaker ni. Okay. Ẹ má bínú, máa gbé sí speaker padà ń sìn. Wọ́n sá lọ sí òkè òkun nìyẹn nígbà tí wọ́n bá ti níṣòro yẹn. Kí ló ní táwọn ò lè jà fúnra wa kí ilẹ̀ tiwa náà kó ní àwọn ètò ìlera tó péye fúnra wa. Tá bá lè jàjà ilẹ̀ kan gbogbo aláwọ̀ àjọ padà jàǹfààní ẹ̀. Ìfọ̀ àwọn ọmọ tá àti ìbí gan máa jàǹfààní nǹkan tá bá ṣe ń sìn. So ọ̀pọ̀lọpọ̀ agbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí máa ké sí wọn kọ́ wọn náà máa jáde kọjá ká mọ intention wọn or else ọmọ àlè náà máa pè wọ́n lẹ̀ Yorùbá. Mi ò máa dánu bọ́ báyìí bàbá, ẹ máa dé tò lọ, Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sáà. Ẹ ṣé o, Ọlọ́run á pọ́n yín lé. Kò sí ẹnikẹ́ni tó lè mú yín. Wọ́n pa ọmọ yẹn, abẹ́rẹ́ sọ pé ẹ̀mọ̀ kan pa ni. Wọ́n pa ọmọ yẹn ni, àtinú Tolúlọpẹ́ Arótilẹ̀. Wọ́n pa sọnù ni. Kò sí ọmọ Yorùbá ẹyọ kan nínú àwọn celebrity tó dìde nítorí ọmọ yẹn. Àbíamọ lẹ pé àbíamọ kúnnú yín. Àwọn tí wọ́n lọ mú, tí wọ́n sọ pé wọ́n pa ọmọ òun, àwọn tí wọ́n lọ mú, ṣé ẹ ti gbọ́ wọ́n ti fi wọ́n lẹ̀? Wọ́n ti fi wọ́n lẹ̀. Ẹni tó kú ní tiẹ̀ gbé. Ìta máa ń ṣe tí àfi ní kú gbé, títí wa ò fi ní tọ̀hún la ní kẹ́ dìde fún ẹjà fún wa. Nọ́mbà yẹn ti wà ń bẹ́ẹ̀, bá mi paste ẹ̀ again kẹjẹ́ kó máa lọ. Mi ò
07046092484 ńlẹ̀ máa fi pè wá ní WhatsApp. Ẹ dìde gbogbo ẹ̀yin celebrity ilẹ̀ Yorùbá, ẹ dìde ẹ gbà wá sílẹ̀. Gbogbo ẹ̀yin eléré tẹ́ pera yín ní eléré orí ìtàgé nílẹ̀ Yorùbá, kí lẹ̀ ń ṣe? Àfi kẹ́ ṣáà ti ṣe fíìmù síta. Ibi tó tiẹ̀ tún bà mí lọ́kàn jẹ́ dé, Táíwò a ṣe fíìmù ọ̀rọ̀ ìfẹ́, ìtàn kan ṣoṣo ni o, ẹni mi á tún dìde, á tún gbé mi dìde, á tún pè ní bí àdánwò. Ìkan kan ṣoṣo làwọn méjèèjì ṣe fíìmù lé lórí o, ọ̀rọ̀ ìfẹ́, èmi à ṣe tí a ní bí àdánwò. Ọmọ Yorùbá á pọ́n yín lé, á tún rà á lọ́wọ́ yín. Tán bá wá pa wá tán, kí lẹ̀ ní ká ṣe? Okay, the other phone. So tán bá pa wá tán, ṣé a máa rí fíìmù rà lọ́wọ́ yín ni? Tán bá pa wá tán, a rí fíìmù yín rà. Kò sẹ́ni tó máa ra fíìmù mọ́. Ó parí nìyẹn. Ẹ pè wọlé, mo ti fi nọ́mbà yẹn síbẹ̀ 070. Bọ́ọ̀ jẹ́ fi nọ́mbà yẹn síbẹ̀ lẹ́ẹ̀kan sí. 07046092484. Mo ti fi síbẹ̀ again. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé, tẹ́ fẹ́ contribute, ẹ pè, ó máa lọ. Ẹ pè, ó máa lọ. Kò sẹ́ni tó fẹ́ mú yín, celebrity ni yín. Ẹnìkan sọ fún mi, ó ní tí D'banj bá jáde, ó ní kò sí tó bá lead the protest, ó ní kò sẹ́ni tó máa mú. Ó ní tí AY tó bá jáde, ó ní kò sẹ́ni tó máa mú. AY is my brother, we are from the same place. Kò sẹ́ni tá mú. Fúnkẹ́ Akíndélé tó bá jáde, kò sẹ́ni tá mú. It is true and it is fact. Where are you people? Bó lẹ wà? Àwọn eléré ṣe wá ẹ̀ ń jẹ wá. Ẹlòmíì nínú àìní, nínú àìsí anything. Afẹ́bímọ́nú, ara kẹsẹ̀tì yín, ara orin yín. Wọ́n wá ń pa wá nípa ìyà, wọ́n ń pa wá nípa ẹ̀sìn, wọ́n gba gbogbo ohun tó tọ́ sí wa, gbogbo nǹkan táwọn bàbá ńlá wa fi ilẹ̀ fún wa, táwọn jogún látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́, wọ́n jọba lé lórí. Ẹ jókòó, ẹ fọwọ́lẹ́rán, ẹ̀ ń wòran, because you have a house in Banana Island. Ẹ ní ilé sí banana. So kò sí nǹkan kan tó kàn yín. Bámbám ni mo yó, mi ò mọ̀ bóyá ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Àánú yín ṣe mí. Àánú yín ṣe mí. Tẹ́ ẹ bá lérò wípé kò kàn yín, ó bọ̀ wá kàn yín. Ọ̀rọ̀ tó dé bá ojú, ó ti dé bá gbogbo ara. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́? Gbogbo ilẹ̀ Yorùbá pápátá ni wọ́n ti wọ̀ tán. Ẹ bá wa ṣí ẹ, á fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá wa pín, ẹ ṣí ẹ love ẹ like ẹ, tẹ́ bá lè tẹ̀ nínú ẹ tẹ̀, ẹ jẹ́ kó lọ. Information yẹn gbọ́dọ̀ jáde. Hello? Ẹ dárúkọ yín kẹ́dẹ̀ sọ bí tẹ́ ti ń pè. Ẹ ṣeun. Èmi ni Prophet Akíngbùlùgbé. Dáàdi wa láti Ayọ̀dèjì. Prophet Akíngbùlùgbé Ayọ̀dèjì. Ẹ ṣeun sà, mò ń gbọ́ yín o, ẹ dá sétò. Láti Èkó, láti Lagos State. Ẹ pa ilé tó wà lábẹ́ ẹjọ́, ẹ sì pause yẹ. Okay. Ó yá, ẹ máa sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ yẹn, àti ń gbọ́ yín. Olóòtú adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ kú iṣẹ́ o. Ọlọ́run adé iṣẹ́ náà ládé o. Àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀sù fẹ́ bẹ́ẹ̀sù kọ̀ Odùduwà nation máa wá sáyé. Àṣẹ dandan Ọlọ́run ni. ti dé gbé dìde. Kò sì sí oṣù àtàjẹ́kọ̀ ẹlẹ́bọ lóògùn kan tó máa takò. Ẹni tó bá takò Ọlọ́run á takò. Agbára Ìyà Ọlọ́run. yìí ti tó, ibi tá a jẹ̀yà yìí dé ó ti tó. Àwọn ọmọ wa ò jẹ̀yà mọ́. Àìrán mẹ́ta kì í tòṣì lágbọ́, ó ti ń dìran mẹ́wàá ń sìn. Ọ̀tún ó ti tó kẹ́, ó ti tó kẹ́, ó ti tó kẹ́, ó ti tó kẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbèrú yín dìde láti ìfọ́nrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún wa láti gbọ́. A sì wà lẹ́yìn yín, àwọn ogun ọ̀run wà lẹ́yìn yín. Ẹnikẹ́ni tó bá lò fẹ́ pa yín apara ẹ̀ apọ̀ máa apẹ̀ díẹ̀. Àlàáfíà Ọlọ́run á máa bá yín gbé o. Àṣẹ. Ẹ ṣé o, a dúpẹ́ púpọ̀ o. Ẹ ṣé gan. Olúwa gbè wá o. Àṣẹ Èdùmàrè, ẹ ṣeun. Ẹ ṣeun bàbá mi. Ẹ pè wọlé sí nọ́mbà tá a fi síta. Direct làwọn tí ẹ pè, kì í ṣe WhatsApp call. Ẹ pè, ẹ lè pè ní WhatsApp, ẹ dẹ̀ lè pè níyẹn náà.
kò sí wàhálà á gbé iṣẹ́ yìí ń tẹ̀síwájú. Ẹ jẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. Ẹ̀yin celebrity nílẹ̀ Yorùbá, you are not helping us. Ẹ ní any contribution tẹ́ ẹ̀ ń ṣe fún wa. It is fact. Kàkà tẹ́ ẹ máa fi ọ̀rọ̀ yìí ṣe ìbínú sí mi, ẹ lọ jókòó ẹ ru àròjinlẹ̀ kẹ́ ẹ wá sọ fún wa bóyá òtítọ́ ni mo sọ tàbí rọ́. Nothing. You contributed nothing for the success of this Yoruba nation. Àwọn Fúlàní wọ inú igbó wa, wọ́n gba gbogbo igbó wa tán, kò sí kankan nínú yín tó sọ anything lé lórí. Kò sí kankan nínú yín tó sọ single ọ̀rọ̀ lórí ẹ̀. Fúlàní wọnú igbó, ẹni ká ṣiṣẹ́ a lọ ṣiṣẹ́, ẹni ká lọ school a lọ school a dé kò ṣiṣẹ́, ẹni ká bọ́ sóko a tún bọ́ sóko. Fúlàní tún wọnú oko yẹn, wọ́n jẹ gbogbo oko tán. Wọ́n ṣá ẹlòmíì ní ṣàkúṣà tó ẹlòmíì escape. Wọ́n bá bi tán ṣá lára ẹ̀, ó lọ hospital tọ́jú ara ẹ̀, ó wá dìbẹ̀rù fún àti wọnú oko lọ ṣiṣẹ́. Inú ìgboro wa dẹ̀ ní Fúlàní ti gbàgboro, Ìgbò gbàgboro, Ìgbò ti ra gbogbo ìgboro wa tán. Àwọn Fúlàní náà the same thing. Àwọn ló ṣọ̀kadà káàkiri gbogbo ìgboro ń sìn. Kò sí kọ́nà tó wà ní gbogbo ìgboro tí wọn ò mọ̀. Wọ́n á pa wá tán tógun bá délẹ̀. Adẹ̀ní kẹ́ dìde sí kẹ́ fún fèrè kẹ́ kígbe tòtòtòtòtò. Ṣé tí àwọn gọ́vnà, ṣé tí àwọn lọ́balọ́ba ẹ̀kọ́ ẹ̀ ń wòran. Tí n bá dé ọ́fíìsì gọ́vnà kan ò mọ̀ mí. Àwọn security kan á ti ẹ̀ kọ́kọ́ wò pé who is this man? What are you looking for? Wọ́n á ti kọ́kọ́ sọ pé get out. Torí mi ò ní mọ́tò tí màá gbé débẹ̀. Mẹ́lọ́kadà màá gbé débẹ̀. Ṣùgbọ́n tí irú yín kí Délé Òdúlé dìde, kí Mr. Latin join, kí Ìyá Rainbow faramọ́, kí Lérè Pàímọ́ faramọ́, kẹ́ ẹ múra yín, kẹ́ ẹ pé bíi 5 tàbí 7, kẹ́ ẹ kóra yín sínú mọ́tò, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rin ọ́fíìsì àwọn governors yẹn ní kọ̀ọ̀kan, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ ilé tó ń pè lọ́rọ̀, kẹ́ ẹ bá wọn sọ ilé tó ń pè ní ọ̀rọ̀. Wọ́n á gbọ́ díẹ̀ sí yín lẹ́nu, but nothing. You are just there for yourself. Ìtẹ́ fẹ́ jẹ fún ara yín nìkan lẹ mọ̀. Èní nìkan lẹ mọ̀. Yorùbá ló dẹ̀ gbé yín débi tẹ́ dé ìyá wa. Àwa ọmọ Yorùbá la gbé yín débẹ̀. Tọ́n bá pa wá tán, it is finished. Ó parí fún yín náà nìyẹn. Ẹ lè expect kọ́ ọmọ Fúlàní wá ra orin yín. It's possible. Ọmọ Fúlàní ò lè wá ra orin yín. Ọmọ Ìgbò ò lè wá ra orin yín. Àwa là ń rà á. Kò possible kí Dangote fẹ́ ṣe pàtí kó lóun fẹ́ wá pè yín pé ẹ máa bọ̀ wá kọrin fún mi ní Kano, tàbí kí Sultan fẹ́ ṣe pàtí kó lóun fẹ́ wá pè yín pé ẹ wá kọrin fún un ní Kano. It is impossible. Ọmọ Yorùbá ló lè ṣe pàtí tá ní mò ń wówó tí mo fẹ́ fi pe Sunny Adé, mò ń wówó tí mo fẹ́ fi pe Kwan Wan, mò ń wówó tí mo fẹ́ fi gbọ́ Lámídé wá, mò ń wówó tí mo fẹ́ fi pe D'banj, tí mo fẹ́ fi pe Davido. A máa sọ alóhùn wówó, mo wó fẹ́ fi pe Tẹ́ní àbí kílẹ̀ ló ń jẹ́gun gbogbo wọn. Yorùbá lá máa sọ pé òun wówó yẹn, a máa múra kìí. Ìmíga tún lọ jẹ gbèsè, àlọ́ pàtí ẹ pè náà, kí ló ṣẹlẹ̀? Àbí nẹ́tíwọ̀kì ni ò ṣe ní ẹ pè, ayé wà, ẹ pè, good, ẹ pè, ẹ pè. Ẹ bá wa share message yìí ní pẹ́ round up because of our time. The line is on. Ẹ pè 070 ní 070 okay 46092484. Ẹ pè káti ẹ̀rí èèyàn kan àbí méjì kan pè sí. Ní last time tí mo ṣe program àwọn lọ́ọ̀yà ni mo bá sọ̀rọ̀. The same thing tó ṣẹlẹ̀ sẹ́yìn. Ṣé ní gbogbo wa ṣe keep mute tá a pẹnu mọ́ tá a sọ pé kò kàn mí kóńkó ló jàǹbele sọ Gbẹ́ngà Adébóyè ó ti kọrin yẹn kó tó kú ní kóńkó ló jàǹbele tá à ń ṣe. Òun ló jẹ́ kí Yorùbá wà lẹ́yìn o. Tẹ́ ẹ bá mọ̀, ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó good, àwọn researchers, àwọn intellectuals of Yorùbá land. Ẹ béèrè lọ́wọ́ pé báwo ni development Yorùbá race. Wọ́n á sọ fún yín pé we are 20 or 30 years backward. Kàkà kí Yorùbá tẹ̀síwájú, ṣe là ń padà sẹ́yìn. 20 years backward. Gbogbo nǹkan tó yẹ ká fi lọ wájú, gbogbo ẹ̀ pátá wọn ti jẹ gbogbo ẹ̀ tán. Ẹ ń pariwo ẹ ní àwa ni future of tomorrow. Ọjọ́ wo ni tomorrow fẹ́ dé? Ẹ̀yin tẹ́ rúlu wa ní 60, you still continue ruling us up till today.
ìyẹn ò tiẹ̀ kàn wá. I'm not talking of Nigeria. What we are talking about is we need our own freedom. We are never a single nation. A kì í ṣe orílẹ̀-èdè kan. Ṣé àwọn tí mi ò gbọ́ èdè wọn lẹ pè ní ẹ̀pẹ́ ní orílẹ̀-èdè kan, èdè kan? Ńbo nẹ́? Níbo láti jó orílẹ̀-èdè kan? Ṣé ẹni tí mi ò gbọ́ èdè ẹ̀? Adé sọ fẹ́yìn sẹ́, we are not, ẹ̀yin kọ́ lẹ fẹ́ ṣíwájú tẹ fẹ́ gbébọn. Ẹ̀yin kọ́. Àwa dẹ̀ sọ fún yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ṣeé ṣe kó má la ìbọn lọ́gán rárá. Ojú ti là. This 21st century. Ojú ti là, ó lè má la ìbọn lọ àtọ̀ kó jẹ́ pé báírò nìkan ló máa jẹ. Báírò nìkan. Ẹnìkan náà ti ń pè wá. Ẹ bá gbóhùn sókè o, ẹ dá ṣètò, ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ẹ kú ọ̀sán, ẹ káàsán o, àbí ṣé ìrọ̀lẹ́ la wà? Bẹ́ẹ̀ bá ṣe kí. Láti Ghana ni. Ẹ ṣé gan-an. Ẹ dákun ẹ jọ̀ọ́. Gbogbo àwọn Yorùbá tó wà ní Ghana, bó ni a ṣe fẹ́ ṣe wọn àti pé bó gbẹgbẹ ni wọ́n ti lè mọ̀. Àti pé lọ́sùn pé ṣé gbogbo yẹn náà ló mọ̀ pé bóyá ìpínlẹ̀ kan báyìí ṣẹlẹ̀ o. Bọ̀ kí ó yẹ kí wọ́n ti mọ̀ kó tó di pé bóyá àsìkò tó. Lọ́dún tásìkò bá tó ní ìsinyìí, ìgbà náà wọ́n sọ pé àwọn ọ̀gbọ́. Níbo ni? So ohun tó fà á nìyẹn o. Ẹ bá wa pọ́ọ̀sì ti sàlẹ̀ yẹn, pọ́ọ̀sì ẹ̀. Ní ìsìn báyìí. Èmi wà ní Àká. Ẹ lè máa gbọ́ra yín, ẹ pọ́ọ̀sì ẹ̀. Ẹ múùtì eléyìí tẹ́ ẹ̀ ń wò yẹn, múùtì ẹ̀. Ẹ lè gbọ́ méjì. Ẹ múùtì yẹn kẹ́ máa bá mi sọ̀rọ̀. Gbogbo àwọn kòkèsè gbogbo yẹn náà ló wà ní Yorùbá nílẹ̀ mi ní Ọ̀ṣun tí wọ́n gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ báyìí. Ó dáa. Ṣé ẹ ti sọ ohun tẹ́ fẹ́ sọ? Àti pé àwọn táwọn Ghana nìṣe ó wù àwa náà káwa náà wálé ṣùgbọ́n bí gbogbo Nàìjíríà ṣe rí bó ṣe ń ṣe jákujàku iná ló dùn yàn. Wọ́n máa ń kọrin kan ní ṣọ́ọ̀ṣì mi. Ṣé ẹ ti sọ̀rọ̀ yín? Ṣé ẹ ti sọ̀rọ̀ yín? Ok. Wọ́n máa ń kọrin kan ní ṣọ́ọ̀ṣì mi. Wọ́n ní gbogbo wa là lọ́wọ́ sí i. Gbogbo wa là lọ́wọ́ sí i. Bílẹ̀ Yorùbá ṣe dà lẹ́nu yìí o. Gbogbo wa là lọ́wọ́ sí i. Ẹja gbé kọ́ iná kí tó sọ ohun tí mo fẹ́ sọ. Ẹ gbóhùn sókè o. À ń gbọ́ yín, ẹ gbóhùn sókè. Ọmọ Olúkà. Ẹ ṣé o. Ẹ dárúkọ yín. Pásítọ̀ Carol Nelson ló ń sọ̀rọ̀ o. Ìyá mi. Ẹ dá ṣètò. Ẹ dá ṣètò. Mo fẹ́ dá ṣètò náà ni. Ẹ go on. Torí gbogbo akitiyan gbogbo ẹ̀ là ń rí bí pátápátá. O lè jọmọdé o ṣùgbọ́n o ní ọgbọ́n àgbà. Ẹ ṣé. Ọgbọ́n náà kò dẹ̀ ní kú dànù. Àmì àṣẹ Èdùmàrè. Sórí gbogbo àwọn tó ń dárúkọ wọ̀nyẹn, àwọn Sọ̀ní Àdé, àwọn Ebenezer Obedede tó ń dárúkọ wọ̀nyẹn. Ẹ máa sọ̀rọ̀ mọ́mì à ń gbọ́. Tó ń dárúkọ gbogbo wọ̀nyẹn. Àwọn òdí ìlẹ̀dá sínsìn yìí. Àwọn òdí ìlẹ̀dá sínsìn yìí wọ́n tẹjú sílẹ̀ wọ́n ń wòran ni. Wíwá sí irú àwọn yẹn ló yẹ kó wà ní iwájú lẹ́yìn ọmọdé tẹ̀lé wọn. Ṣé ìwọ̀n tí mò ń wí yìí ẹ? Ó yé mi, ó yé àgbọ́yé. Ṣé bá a ti sọ sí àwọn lọ́balọ́ba? A ti sọ sí àwọn aṣáájú wa. Mélòó gbogbo eléyìí ká sọ títí mélòó ló ti dáhùn nínú wọn, mélòó tó ti sọ̀rọ̀ jáde nínú wọn. Wọ́n ò ní sí ìdáhùn sí wọ́n máa dẹjú wọlé ní ó dìgbà tí wọ́n bá sọ pé wọ́n gbé owó kan sílẹ̀ ìgbà ayé ló bá rí kàn bá dìde.
ìgbà yẹn ló máa tó dìde. Gbogbo tí ò bá ti lówó nú àwọn òbí sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá sọ pé owó ti dé nsìn, bẹ́ẹ̀ dúdú à gọ́ọ̀mẹ̀ntì kan ti wá sí tó fẹ́ gbé owó sílẹ̀, wàá rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa dáhùn. Ṣùgbọ́n ádẹ̀sí wá wà sílẹ̀. Èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwa Yorùbá tó jẹ́ pé a kò kí ro nǹkan láròjinlẹ̀ wẹ́rà tó lè yẹ ká máa rò láròjinlẹ̀ nítorí pé Ọlọ́run fún wa ní ọgbọ́n. Ìbẹ̀rù gbọ́dọ̀ wá ó ti pọ̀ jù kí máàpù wọ́n dẹ̀ lẹ́ni tó bá dúró bò máàpù kò lè tó yẹ. Ikú náà lápá. Kí ló ṣe bá ọmọ akin ni wọ́n pè wá ní ilẹ̀ Yorùbá? Kí ló ṣe bá ń ṣojo? Ṣé nítorí pé káwọn àwọn Haúsá, àwọn Fúlàní, àwọn gbogbo àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ pé àtàwọn Yorùbá náà tó jẹ́ pé wọ́n wà ní òkè náà tó ti ba ìlú ìjẹ́? Ṣé nítorí pé kọ́ má bàa rí wọn ní ẹni burúkú ni àbí èèyàn burúkú ni àbí báwo wà ní? Ìfọ́tò pìtì nítorí ti bá ro ìgbà táwọn wà ní kékeré. Eré ni àtàwọn sọ ní àdé gbogbo wọn ọmọdé ni. A dẹ̀ rí bí ìlú wa ṣe rí nígbà náà tó jẹ́ pé ìlú ń dùn ó ń gbáyùn kọ́ni. Àwọn olóhùn iyọ̀ gbogbo àwọn olórin ìgbà náà. Olóhùn iyọ̀ tó jẹ́ pé à ń gbádùn ni a máa ń gbádùn ní ká máa dùn. Kò sí bẹ̀rù, kò sí anything, kò sí pọ̀rọ̀ olè. Alẹ́ báyìí a máa rìn lọ́wọ́ fíìmù. Láàárín òru a máa padà bọ̀ nílé. Ta ní jẹ́dọ̀ wò ń sìn mọ́. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe wọ̀nyẹn, gbogbo nǹkan tó tí ó ń ṣẹlẹ̀ nísìn gbogbo ẹ̀ ni wọ́n rí. Wọ́n mọ̀ kó ti yàtọ̀ sí ohun táwọn bàbá wa gbé lẹ̀ fún wa. Àwọn tí bí bàbá ń sìn ṣùgbọ́n wọn ò wù wá bàbá. Ó yẹ kí wọ́n dìde kí gbogbo àgbààgbà fìyí kí wọ́n dìde tó àwa la fà níjẹ́ fáwọn ọmọ wa. Àwa la fà níjẹ́ fún àwọn ọmọ wa ó yẹ ká lè túnṣe. Nǹkan tá a bá ṣe sílẹ̀ nísìnyí, òní wọ́n máa sọ nípa wa tá a bá ti lọ tán. Àwọn nìkan kọ́ lọ́mọ ní àbúrọ̀dì náà. Gbogbo wa inú àbúrọ̀dì làwọn ọmọ wa wà. Wọ́n àánú àwọn ọmọ wọ̀nyí ó ń ṣe wá. Nítorí pé a ti jẹ ní ayé àwọn ọmọ yẹn, a ti jẹ mọ́ sí wa. A ti jẹ ní ayé àwọn ọmọ wa àti. Ó ti cut. Ó dáa. Mọ́mì ẹ ṣé fún contribution yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ ètò yìí, inú ìkànnì Yorùbá World Congress òun ni a ti ń pè. Àyè sì wà fún wa láti pè. WhatsApp nọ́mbà yẹn ti wà ń bẹ̀ àti fi síta. Ẹ pè é. Ẹ̀yin tí ẹ béèrè nọ́mbà tí ẹ máa fi pè. Ẹ pè lágbára Ọlọ́run ó máa wọlé. Tẹ́ bá ti pe WhatsApp yẹn á wọlé lógo Ọlọ́run. Okay, another call. Ẹ gbóhùn sókè. Ẹ bá wa dá sétò. À ń gbọ́ yín o. Ẹ gbóhùn sókè à gbọ́ yín. Ẹ ṣé gan. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣé gan. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Àmín àṣẹ Èdùmàrè. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Àṣẹ Èdùmàrè. Ṣé rí àwọn Yorùbá tó fẹ́ dá sí wọ́n ì máa dá sí nígbẹ̀yìn. Wọ́n ì máa dá sí. Ẹyẹ máa wò wọ́n ì máa dá sí. Nígbà tí ilé wọn bá ń jó wọ́n máa dá sí. Ẹ fi ara balẹ̀. Ẹ má fún wọn láti. Ṣàgídí ilé ń jó ni ń sọ̀rọ̀ ẹnìkan ọ̀run máa wó ni gbogbo ayé ọ̀run máa wó ni gbogbo Yorùbá máa forúkọ. Ẹ fi wọn lẹ̀ ẹ má wọrí èmi fún yín ní assurance gbogbo wọn ì máa dá sí. Ẹ má fúnra yín ní problem. Tẹ́mu kó máa tó time kan ó máa tó stage kan tí Yorùbá máa ní àwọn
àwọn squad tó máa attack àwọn Yorùbá leader yẹn ẹ̀yẹn máa wò wọ́n bí àwọn Palestine ṣe ń ṣe fáwọn àwọn criminal ọ̀dọ́ wọn ní Palestine ó máa tó stage kan táwọn Yorùbá máa attack wọn. Wọ́n ní tí èèyàn bá gbá ọmọ bàbá ẹ̀ níkò àbí ọmọ ìyá ẹ̀ níkò ọmọ báyọ̀ ní respect ẹ̀yẹn ní sùúrù ẹ wò wọ́n ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ because inú ilé la máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mú wọn ẹ̀yẹn máa wò wọ́n nígbà tá a bá ti mú wọn láti inú ilé àwọn míì á tètè ẹ má yọra yín lẹ́nu ẹ ṣe à máa wò wọ́n díẹ̀díẹ̀ ni wọ́n nígbà tí bíi mẹ́fà ni wọ́n bá lọ sí tí wọ́n mọ bó ṣe jẹ́ wọ́n á wò pé ó dà pé àwọn Yorùbá yìí ti ń bínú o àwọn yóòtú yìí ti ń bínú o ẹ máa wò wọ́n ẹ tẹ́ ẹ má wọrí ẹ fọkàn ara yín balẹ̀ God is with us ẹ má wọrí bùkọ́ àwọn Yorùbá leader yẹn lọ fi wá sí problem táwa yìí àwọn Yorùbá leader yẹn gbogbo la máa attack a máa eliminate wọn ni kò ń ṣe ọ̀rọ̀ kakọ lágímọ́ lẹ́yìn o you eliminate them when you eliminate them àwọn tó bá kù wọn á jí ẹ̀yin má wọrí bàbá yìí fara balẹ̀ eléyìí ò máa kì í ṣọ̀rọ̀ pé nǹkan ti ṣe ti kàn gbogbo ayé ń bínú gbogbo Yorùbá ń bínú gbogbo Yorùbá ń bínú wọ́n wá èdè àgbààgbà ẹgbàgbé ẹ̀yin ní nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa wòran ó dàbọ̀ Ọlọ́run á fún wa ṣe. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé ẹ bá wa ṣí ẹ mẹ́sẹ̀gì yìí ẹ jẹ́ kó lọ abẹ́yìn ni ẹ bá wa ṣí ẹ àwọn gbogbo àwọn celebrities wa àwọn là ń bá sọ̀rọ̀ lẹ́ni ẹ̀yin tẹ́ ẹ̀ tí ṣí ẹ ṣí ẹ mò ń wò yín mi ì fẹ́ dárúkọ pé àwọn lágbájá ọmọ àti ṣí ẹ ní báyìí ò tí ṣí ẹ kò sáwọn tó ṣí ẹ tá a kì í rí níbí pé wọ́n ti ṣí ẹ so adẹ̀ ti pín ní nọ́mbà tó máa pè sí ẹ jẹ́ ká gba ìpè bíi méjì àbí mẹ́ta sí ká kásẹ̀ ètò nílẹ̀ ǹjẹ́ mi ń gbìyànjú láti sọ òun ni wípé gbogbo ẹ̀yin celebrities bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin àgbààgbà olórin ẹ̀yin àgbààgbà eléré ní ilẹ̀ Yorùbá ẹgbọ́n kan tẹ́nìyẹn sọ sí ó ní tó bá jẹ́ owó ni ó ní ẹ̀ jáde it is true òótọ́ ni ìṣẹ́fẹ́ mi kọ́ mo tún sọ yẹn ń sìn òótọ́ ni tó bá sọ pé gómìnà kan gbówó síbi kan ẹ lọ́bẹ̀ ẹ ṣeré fún ẹ sọ pé òun ló dáa jù ní gbogbo ayé o àníkẹ́ má ṣiṣẹ́ owó yín iṣẹ́ owó yín lẹ̀ ń ṣe iṣẹ́ owó yín lẹ̀ ń ṣe ẹ ṣiṣẹ́ yín kẹ́ gbowó yín but there is a way tẹ́ lè fi ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n ń pa Yorùbá ni ẹ mọ̀ sí your association your union ẹ lè kórajọ kẹ́ release a single bulletin kẹ́ fi against here you cannot do it kẹ́ score bulletin yín kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ national escorts kẹ́ sign yẹn pé enough of killings àti ẹ̀wá fẹ́ yẹn mọ́tò bá máa pa wá kan máa pa wá lọ ẹ má pè sórí láìnì mi ẹ má pè sórí láìnì mi ẹ pè sórí nọ́mbà tí mo fi síta mi ì lè fi fóònù tí mo fi ń ṣe fídíò mi ì lè tún receive lórí ẹ pè sí nọ́mbà tẹ́mi fi síta ẹ pè sórí ẹ tẹ́ bá fẹ́ dá ṣètò so ẹ ṣe nǹkan kan kẹ́ kóra yín jọ kẹ́ sọ̀rọ̀ ẹ gbé jáde kẹ́ sọ pé enough is enough a fẹ́ Odùduwà nation a fẹ́ Odùduwà nation tẹ́ bá ti sọ pé a fẹ́ Odùduwà nation ẹ kọ́ jáde wọn ò lè wá arrest yín kò sí nǹkan tó fẹ́ fi yín ṣe ọjọ́ tó bá gbé ẹyọ kan nínú yín nítorí tẹ́ bá sọ Nàìjíríà fẹ́ gbiná nìyẹn ẹ̀yin lẹ́ẹ̀ mọ ẹ̀bùn tọ́lọ́run fi yín lẹ́ẹ̀ mọ ipò tọ́lọ́run fi yín sí à ń sọ̀rọ̀ celebrity ẹ̀ sọ nǹkan mi ẹ̀ sọ nǹkan mi ẹ̀ mọ ẹ̀bùn tọ́lọ́run fi jogún fún yín ni ẹ jẹ́ ká tún gbé kọ́ ilé ọ̀dà ìpínlẹ̀ láti Amẹ́ríkà. Hello ẹ bá gbóhùn sókè yes ẹ ṣe o ẹ bá dá sétò. à ń gbọ́ yín. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ mo fẹ́ sọ síjà rí. ẹ tẹ̀síwájú. bàbá ní ká máa ro láti ọ̀dọ̀ àwọn leaders wa àní àti àìlólórí rárá àní leader. ìbá ẹgbẹ́ bá ṣe ṣí ẹ kí ni ẹ ń sin àwọn tó wọlé ti ń pọ̀ sí ẹ ṣí ẹ jọ̀ọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣe gbọ́. à
látòrí àwọn bàbá Ọbásanjọ́ àǹkó títí dé Básálẹ̀, they are not a leader. Àwọn gọgọgọgọ ló kó bá orílẹ̀-èdè wa, ló kó bá ilẹ̀ Yorùbá. Lórí àwọn lọ́balọ́ba lèmi gọ́gọ́ fẹ́ ti mú tọ̀dọ̀ tèmi. Ẹ jẹ́ ká kúrò lórí àwọn ọ̀dọ́, ká lọ sórí àwọn lọ́balọ́ba tí wọ́n torí ìjẹkújẹ tí wọ́n dẹ̀ sọ ipò tí àwọn tí wọ́n dáyé bá tọ́dẹ̀ tá dànù. Ṣe rí àwọn lọ́balọ́ba yẹn gọ́gọ́ ló ń kó bá wa, àwọn gọ́gọ́ ló yẹ kó sọ̀rọ̀ sí àwọn tó jẹ́ táwa ń ké wọ́n pé ẹ dìbò fún wa, à á ṣe báyìí fún yín. They are the source of our problem. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká tọ́ láti ilẹ̀ Ifẹ̀ tó jẹ́ orírun ilẹ̀ Yorùbá. Ẹ wo development tó wà ń bẹ̀ bó ṣe rí. Káwa tó lọ sí ilẹ̀ Ọ̀yọ́. Káwo Ọ̀yọ́ káwo development bó ṣe rí, gbogbo nǹkan tí wọ́n ń rí kí náà fi ń ṣe, tí àwọn gangan tí wọ́n jẹ́ olórí ìlú tó bá ń fa development wọ ìlú, àwọn ọ̀dọ́ ìlú wọn wá ríṣẹ́ ṣe, wá lẹ́nu lókè, ẹnìkan kò ní lè máa control wọn. Because nígbà tí àwọn tí a pera wa lọ́dọ̀ tí a lè rọwọ́ harí, tí a róúnjẹ jẹ, àwọn kíní burúkú yìí, ìkan tó bá fún wọn wọ́n á gbà á. Kò sẹ́ni tó máa fi change lọ tí ò ní gbà nígbà tí ibi bá ń pa. Wọ́n ti rí wa bí elébi. So tábà wá ní pé ká wò ó pé àwọn olórin yẹn àwa là ń fún wọn láyọ̀yọ̀, tí àwọn ò bá gbọ́ orin wọn ò ní rórin kọ, wọn ò dẹ̀ ní rówó fi produce orin. Because the majority of us our problem is from all our fathers. Àwọn náà ń kó bá àwọn youth wa. I was one of them before I travel out. I know how I suffered. Gbogbo bí mo ṣe gbìyànjú tiraka láti lọ kàwé, mo kàwé tán, mi ò ríṣẹ́ ṣe. Mo tún wá débi tí wọ́n ti wá fẹ́ fún mi níṣẹ́, àwọn náà tún fún mi ní condition tí ò sí ń bẹ̀. Wọ́n ní 35 ẹ wá wo bí tí mo wà ń sìn. Iṣẹ́ tí ìlú mi ò fún mi, tí ìlú mi ò lè fún mi ni mò ń ṣe pẹ̀lú ìjọba Amẹ́ríkà. Tí àwọn tí a pè lórí wa tó bá fún àwa ọ̀dọ́ láyè, tó bá ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe, tí wọ́n ti torí ìjẹkújẹ tí ò ní bá wọn lọ sọ́run. Gbogbo owó tó ń lé káàkiri tí ò ní bá wọn lọ sọ́run, tó bá fi ṣe nǹkan tó bá jẹ́ ẹ̀kọ́ ṣe, orúkọ àwọn ò ní parẹ́, borúkọ Awólọ́wọ̀ ò ṣe parẹ́, torí àwa dáyé à ń gbọ́ orúkọ Awólọ́wọ̀ ní kò yẹ kí mo bá láyé. So nǹkan tẹ̀mí ń tọ́ra láti sọ ni wípé àwọn olórí àwọn ọba yẹn gangan ló yẹ kó lọ sọ̀rọ̀ sí ìjọ, kó lọ sọ̀rọ̀ sí àwọn tó jẹ́ olórí tí wọ́n ń control tó pera wọn ní government. Ẹjọ́ torí àwọn olùmí tó máa tún fẹ́ pè wọlé, ẹ jẹ́ kí n dúró ń bẹ̀. Ẹ̀yẹ́ tí ìjọba tó bá tún bẹ̀rẹ̀ ètò máa tún dá sí. Ó dáa, ẹ ṣé o. Fún àwọn tí wọ́n bá sì fẹ́ pè sí nọ́mbà yẹn ni a ti pín síbẹ̀ yẹn, ẹ pè, a sì ní àyè díẹ̀ so ká tó ká ẹsẹ̀ ètò ńlẹ̀. So a sì ní àyè. Ẹ̀yin celebrities nílẹ̀ Yorùbá, mo fẹ́ round up pẹ̀lú yín right now. Mo ń bọ̀ very soon. Mo ń bọ̀ bí fà bounce sórí àwọn business tycoon nílẹ̀ Yorùbá. Gbogbo yín lọ̀rọ̀ kàn. Kò sí ẹni tí ò kàn nínú yín. I am coming to you. Bẹ̀rẹ̀ látòrí Adénúgà tó fi dọ́dọ̀ Alákìjà, tó fi dọ́dọ̀ Tẹ́dọ́lá, tó fi dọ́dọ̀ ẹ̀yin tẹ́ Ọlọ́run gbé adé fún tọ́lọ́run kẹ́ nílẹ̀ Yorùbá. Àdìkẹ́ gbowó yín fún wa, ẹ dìde kẹ́ jà fúnlẹ̀ Yorùbá là ń sọ. Mo ń bọ̀ lórí yín, mo ń bọ̀ lórí ẹ̀yin journalist. Gbogbo yín ló kàn. Ṣé ká parun ni? Ṣé jókòó kẹ́tì ẹ̀ rórí ni pé tí Yorùbá bá dá dúró wípé a máa gbádùn ju bá ṣe wà yìí lọ ni? Ẹ mọ̀ ṣá. Ẹ mọ̀ rárá ẹ̀ tí ẹ̀ ronú lọ bẹ̀ rárá. Bọ̀dá mi Ọláyọ̀mí Kóìkì, they are back with full energy. I trust you, Jare, my warrior. Let me tell you,
tí Yorùbá tá a bá wà láyé ara wa I can assure you pé kò ní sí tó jẹ́ pé ọmọ kan lọ sí yunifásitì pé yà ń jẹ́ ìgbà tí bàbá Awólọ́wọ̀ ń dá ìjọba Western Region ṣe bẹ́ẹ̀ yìí bàbá wa pánítàn fún wa pé tó bá jáde yunifásitì wá gbé mọ́tò fún ẹ neat kì í ṣe Nàìjíríà náà ti ṣe o ìjọba Western Region ni o tí bàbá Awólọ́wọ̀ ṣe ìjọba tí bàbá Awólọ́wọ̀ ṣe bí ìgbà tá a jẹ́ orílẹ̀-èdè ọ̀tọ̀ ni separate orílẹ̀-èdè ni nígbà yẹn o separate orílẹ̀-èdè kò sí ìyàtọ̀ o bá jáde ní yunifásitì wọ́n á gbé mọ́tò fún ẹ wọ́n á fún ẹ ní nǹkan tó bá fẹ́ iṣẹ́ á máa dúró dì ẹ́ ni. à ń gbọ́ yí ọ ẹgbọ́n sókè no let me use this ẹ pé bluetooth yẹn ò clear dáadáa. ẹ jọ ẹyẹ wò ó bí sẹ́nitọ́ Àbárìgbè ẹ jẹ́ àmọ́ sẹ́nitọ́ Àbárìgbè àwọn Ìgbò ó ń jà fún àwọn Ìgbò ní senate. à ń gbọ́ yín. à ń gbọ́ yín. ẹyẹ wo sẹ́nitọ́ Àbárìgbè ó ń jà fún àwọn Ìgbò ní senate. Yorùbá sẹ́nitọ́ Yorùbá wo ló ń jà fún wa ní senate kò sí àní but àwọn míì nǹkan tó ń ṣe ni pé nígbà táwọn Yorùbá míì lọ ń wa gold wọ́n ń wa gold ọ̀fẹ́ wọn ò ní fẹ́ kí Nàìjíríà lọ àwọn Yorùbá ń wa gold illegal gold mining àwọn chief tẹ̀lé expect ní Yorùbá lànà ń wa gold wọ́n ń wa gold ṣé ráwọn yẹn máa ní kí Yorùbá pín. I need water. ẹ̀yẹ wo wọn ò ní jẹ́ kí Yorùbá lọ because àwọn tó lọ ń jí góòdù wà wọ́n pọ̀ ní Yorùbá land. Buhari is a problem wa Buhari is not our problem our problem is the leader àwa gbọ́gbọ́gbọ́ ló lè sam ẹ máa bẹ́ tó lọ. tó ṣe rí nǹkan tí èmi kàn fẹ́ sọ fún wa lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí òun ni wípé Buhari jẹ́ problem wa Buhari ò ṣe problem wa o all we need self-determination because in tó ń dùn èmi ni wípé ìgbà tí ilẹ̀ Yorùbá dá dúró tá à ń jẹ́ Western Region àwa ní the most developed nation in the whole Africa then tí n bá parọ́ ẹ̀yin tẹ́ dàgbà jù mí tẹ́ jẹ́ bàbá fún mi ẹ sọ fún mi pé rọ́ mo pa because if we are not the most developed in Africa we will not have the first television station in Africa. If we are not the most developed in Africa, we will not have the first free education in Africa. If we are not the most developed, we will not have the first free health care in Africa. First health system, health care, free health care in the whole Africa. Free education in the whole Africa. Free education, ní gbogbo Africa, the first university, before France and Spain. Àwa dẹ̀ ń sọ fún yín pé tá a bá dá dúró ó máa pé wa tá a bá dá dúró kíní máa pé wa ṣùgbọ́n ẹ gbọ́ ẹ gbà lójú ti yín ìwọ̀nba ṣéǹjì tẹ́ ẹ̀ ń rí mú jẹ tẹ́ ẹ̀ ń pọ́n láyẹn ẹ̀rọ pówó ni èérún ló ń bọ́ sí yín lọ́wọ́ mo ti sọ nínú ọ̀rọ̀ mi nínú fídíò mi tí mo ṣe last lọ́hùn mo ní tí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn yín tẹ́ ẹ pera yín lólóṣèlú àtẹ̀yìn celebrity tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìtẹ̀yìn ń rí jẹ lọ́wọ́ àwọn olóṣèlú wọ̀nyẹn tẹ́ rò pé ń jẹun ó dàbí ìgbà tó bá gbé omi sínú tank tí ó wá rọra ń pọ́n tó wọn ò ṣí omi yẹn o wọn ò ṣí tank yẹn o but ní ẹ̀gbẹ́ kan omi yẹn wá ń pọ́n tó bá ti ń kán tó èyí tó ń kán tó tọ́ yẹn òun lẹ́yìn ń tọ́ látẹ̀rù pé ẹ̀ mú mi ẹ̀ tí ì mú ẹni tí ẹ̀ tí ì jẹ́ kankan ẹ jẹ́ ká gba Odùduwà nation ìgbà yẹn lẹ wá mọ̀ pé àṣẹ Yorùbá àṣẹ ilẹ̀ yìí dùn àṣé a ní ọ̀rọ̀ tó tó yìí bàbá yẹn sọ pé àwọn ọmọ Yorùbá ni wọ́n ń wa góòdù kì í ṣe ọmọ Yorùbá ló ń wa góòdù o àwọn China ló ń wa góòdù wa o ọmọ Yorùbá ń ṣiṣẹ́ lábẹ́ wọn ni ẹ wo kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ lórí afẹ́fẹ́ mi ní sọ ọ̀rọ̀ tí ó yẹ kí ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ but I will just leave it for a reason torí àwọn ọmọ ọlọ́mọ mi fẹ́ kí bí burú kan ṣe àwa ti sáìn ní tiwa but àwọn ọmọ yẹn mi fẹ́ kí búburú kan ṣẹlẹ̀ sí wọn àwọn ṣe it kì í ṣe àwọn ọmọ ọlọ́mọ ló ń wa gold they are working for Chinese àwọn Chinese wa ó láwọn tó ń rìpọ́ọ̀tù fún tán bá ti wa gold yẹn tán
tán bá wa gbogbo ẹ̀ tán dára. Do you know we have gold in Yoruba land? Do you know we have diamond in Yoruba land? Àwọn tó ń wà ń wà o. Tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ lé ní. Ọjọ́ òun la fẹ́ ṣe gbogbo wọn yẹn. Adé ń sọ fún yín pé Ọlọ́run kẹwàá. Ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ Israel ni. Wọ́n ní ilẹ̀ tó ń ṣàn. Tí a bá ní ká wo gan ilẹ̀ Yorùbá yìí, ó sì ní wàrà àti oyin ju ilẹ̀ Kénáánì tá à ń sọ yìí lọ gan. Because in Israel they don't have oil. Tán bá ní wọn ò ní tó wa. Gold ńkọ́? Tán bá ní wọn ò ní tó wa nílẹ̀ Yorùbá. We have many things tá a lè fi máa generate owó nílẹ̀ Yorùbá. Ẹ̀yin tẹ́ mo rí yín ẹ̀ ṣí ẹ̀ mi ìfẹ́ dárúkọ ni o. Mò ń wò yín bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ṣí ẹ̀ gbogbo ẹ̀ ló gbé jáde pẹ́ ti ṣí ẹ̀ ṣí ẹ̀ jẹ́ kó lọ o. Ànípẹ́ round up ó kù 10 minutes péré fún mi tí máa spend lórí program yìí lẹ́yìn yẹn máa round up ó tún dijọ́ Tuesday lógo Ọlọ́run. Àwa dẹ̀ ń sọ fún yín pé ẹ jẹ́ ká jà kí gbogbo wa jọ contribute kí gbogbo wa jọ lọ́wọ́ sí. Ẹ̀yin celebrity ni mo fèsì lẹ́nìí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́. Tó bá wù kó dọ́dọ̀ yín tó bá wù kó máa gbọ́n wá dẹ̀ wọ́n á ṣí ẹ̀ wọ́n á rí nínú yín táwo. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí ká dìde mo ti sọ kí lọ́ọ̀yà dìde kẹ́yìn celebrity kẹ́ dìde kẹ́yìn journalist dìde. It's correct 074092 oh sorry 96 okay let me just edit it 070 46 09 09 4092 okay let me check it here. If mo ṣe mistake number I'm very sorry for the number. Let me correct it quick. Òun ni ò jẹ́ káwọn èèyàn ráyè pè látẹ̀kan. I'm sorry. Okay. 07 okay ẹnìkan náà ti pè 070 mo ń bọ̀ máa gbé kọ́ yín sí 4609 2484 2484 so mo ti fi nọ́mbà yẹn mi síbẹ̀ ẹ bá gbóhùn sókè. À ń gbọ́ yín o. Sórí ètò láwa sá. Bẹ́ẹ̀ ni o. Orúkọ mi. Ẹ jọ̀ọ́ ẹni tó pè wá lákọ̀ọ́kọ́ yẹn kó pè wá padà tó bá ti ṣe ẹja gbé kọ́ ilé. Ok ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. Ẹ kú ètò. Ẹ ṣé o. Ọlọ́run àwọn afọyín ṣe o. Àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ gbogbo prógámù yìí mò ń kò. So gbogbo prógámù yìí mò ń wò mo láìkì prógámù yìí gan-an. Bàbá ṣẹ́rí the doctor náà ni pé kóníkálùkù máa lọ́lọ́ ẹ̀ o. Because ìyà ti pọ̀ jù lóríṣiríṣi tá à ń rí. So kọ́lọ̀ kó ṣàánú wa kó gbà wá lọ́wọ́ àwọn amúnisìn yìí o. Bẹ́ẹ̀sì náà nìyẹn èmi náà ń try bẹ́ẹ̀sì mi ṣá. Ẹ ṣeun adúpẹ́. Kí lẹ wá rí sí ọ̀rọ̀ àwọn celebrity wa ní ilẹ̀ Yorùbá? Ṣé láwọn pípù yẹn nǹkan tó ṣe wọ́n náà ni pé many people wọn náà ló ń gbé wọn. Torí ẹni ò jẹ́ pẹ́pẹ́ wọn ò fẹ́ dá sí àwọn ọ̀dẹ̀ ló yẹ wọ́n yẹ kàn ti sọ̀kọ́ ìbọ̀dì wọ́n ti máa dá sí prógrámù tó lọ yìí. Ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn pípù yẹn àwọn náà ń náwó fún wọn tó dáadáa tí ò jẹ́ kán fẹ́ dá sí so àdúrà la máa gbà á dẹ̀ máa múra pẹ̀lú àwọn nǹkan prógrámù yìí ká máa ṣí ẹ̀ lóríṣiríṣi. Ẹ ṣé. So kò jù bá ẹ lọ. Thank you, my brother. God bless you.
Oòduà gbè wá. Ṣé ẹ rí kan tí oyè ó ti cut. Ṣé ẹ rí kan tẹ́mi fẹ́ sọ ni wípé okay. So ẹ bá gbóhùn sókè o. À ń gbọ́ yín o, a ti wà pẹ̀lú yín. Hello. À ń gbọ́ yín, ẹ gbóhùn sókè, ẹ dárúkọ yín àti bí. Moses láti Libya mo ti ń pè sá. Okay sir. Orúkọ mi ni Moses láti Libya mo ti ń pè sá. Ẹ ṣe ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Bí ọ̀rọ̀ tí èmi kọ̀ rí inú ọ̀hún kìíní pé Ọlọ́run á fún wa ṣe ilẹ̀ Odùduwà yìí ó ti bọ́ sí gbogbo tí ń jẹ́ ti t'Ọlọ́run. Àṣẹ. Because àwọn tó jẹ́ àwọn aṣíwájú wa táwọn wò lókè ọ̀bàyéjẹ́ ló pọ̀ jù nínú gbogbo wọn kò séèyàn gidi nínú wọn. Lórí àwọn olórin látòrí àwọn adájọ́ títí dé àwọn lọ́balọ́ba most especially ìṣẹ́rí àwọn ọba yẹn tí wọn kò sí nǹkan tó pa wọn pé kò sí nǹkan tó kàn wọn pé tí Yorùbá ṣe máa dá àbí àwọn tó jẹ́ pé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn because gbogbo nǹkan tó yẹ kí Yorùbá fi jẹ́ èèyàn gbogbo ẹ̀ ló ti gbà gbogbo ẹ̀ ló ti gbà títí dé nǹkan tó mọ̀ ọmọ ojú kọ́ máa jà sí ọ̀rọ̀ ẹni mo jù ẹ́ lọ àdé kan lọ́kọ́ ṣe ní nǹkan tó kàn sáyẹn ni wọ́n bọ̀ nǹkan tó yẹ kó jà fún ọjọ́ ọ̀la wa jà fún ọjọ́ ọ̀la wa gbogbo àwọn tó jẹ́ pé àwọn ògo Yorùbá tó jẹ́ pé ògo Odùduwà gbogbo alábọ́ sí desert tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó mà ṣe o. Mo yẹ ohun èmi tó ti sọnù nínú desert tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́ wá jíjẹ àti mímu lọ èèyàn tó kàwé kò sí iṣẹ́ débi gbogbo àwọn fẹ́ fi ṣiṣẹ́ ẹlòmíì kan pẹ̀lú pálí ẹ̀gbọ́n kọ̀ máa rìn káàkiri ni àwọn tó kọ́ṣẹ́ kan kò síṣẹ́ kò sí ìkọ̀kan. Ṣé wọ́n ta kété sí wọn. Ẹ bá wa ṣí ẹ o. Bọ́dọ̀ bá dín pé bí October 1st yẹn tó bá ṣí wá ṣe é sì ẹ wá máa rí ogun wọn wọ́n máa jáde ibẹ̀ lọ́wọ́ kọ́ máa sọ pé bí àwọn nípò èmi kàn gbàládùá fún pé gbogbo ẹni tó bá ti ní ìpín nínú ẹ̀ tó fọwọ́ sí pé kò dùn àyẹ̀ṣe ṣe ní October 1st ní pé gbàtọ́ bá máa rí flag yẹn kò ní ṣojú tọ̀hún náà. Because ìnira yìí náà ó pọ̀ gbogbo wọn sàn wọn tó jẹ́ pé ní owó wọn lọ jọmọ sókè kún wọn gbádùn ni ọjọ́ ìfara ni wá wọ́n á jìyà ẹ̀. bọ̀bọ́ ìfara ni Ọlọ́run afara ni ọ̀hún náà. ọ̀rọ̀ tèmi náà jù báyẹn lọ sà. Ẹ ṣé o. àtúnṣe Ọlọ́run afún wa ní èyí tí a máa fi borí ọ̀tá ojú wọn ló dẹ̀ máa ṣe kò ní ṣẹ̀yìn wọn ó ti ṣe é ṣe fún wa. Àṣẹ adúpẹ́ o. Odùduwà nation ti ṣe é ṣe. Ẹ ṣé. Ẹ ṣé sà. Adúpẹ́ o. A tún máa pọ̀ lọ́jọ́ Tuesday a tún dá sétò. Ó dáa ẹ ṣeun wa. Ṣé ẹ rí kan tí mo fẹ́ kí àdìmú gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí àtẹ̀yìn celebrity tá à ń bá sọ̀rọ̀ látàárọ̀ brọ́dà mi ẹ ti gbìyànjú láti pè ẹ ṣe a sì máa gbé kọ́ yín kó tó di pa randọ̀. Ẹ ṣe kẹ́ tó sọ̀rọ̀ ẹ ní sùúrù. Hello ẹ ṣe gan ẹ kúrọ̀lẹ́ o ẹ dárúkọ bí tẹ́ ti ń pè wá. Ẹ kúrọ̀lẹ́ o bólẹ̀ ti ń pè kí lórúkọ. ètò láàrin lórúkọ mi láti Paris o. Ok ó dáa à ń gbọ́ yín. láàrin lórúkọ mi láti Paris o. Ẹ tẹ̀síwájú. alẹ́kábà yìí ń dá sétò díẹ̀ ni o. Ẹ tẹ̀síwájú. ṣe rí nípa tàwọn olórin àwọn eléré wọ̀nyẹn tó bá sọ pé ó bọ́ lọ́wọ́ èèyàn ó bọ́ lọ́wọ́ wọn ni because tó bá lọ sí location lọ shoot fíìmù owó tí wọn ò ní wọ́n fi gba ọlọ́pàá wọ́n fi gba security torí pé ìlú wa ò ṣètù ni tí ìlú wa bá ṣètù tó bá ń lọ location lọ àti fíìmù ní village wọn ò nídìí ọlọ́pàá torí iná tó máa tọ̀ ń bẹ̀ lálẹ́ ó máa dàbí ọ̀sán ni níbi táwa wà yìí tó bá di alẹ́ tó bá tọ̀nà gbogbo ẹ̀ ló tí abẹ́rẹ́ bá jábọ́ lọ́wọ́ yín ní ojú títì ẹ̀ má bẹ̀rẹ̀ yín lẹ̀lẹ̀. Jesus. So èmi ò rí reason tọ́sí fẹ́ máa bẹ̀yàn kan kó wá jọyìn pé ìlú fẹ́ dáa èmi kàn rí pé léè tẹ́ ẹ ṣe yìí nítorí ẹ̀ka ìṣe náà ni ó ti yé yín sà but nígbà táwọn èèyàn bá rí AK-47 tó mú àwọn èèyàn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n sọ fẹ́yàn ọ̀nà méjì ni ìsádà kan gbọ̀nà kó tó ní jáde àbí kan jọyìn kò ní ìdí ká máa bẹ anybody torí àwọn ìṣòro ẹrí gbogbo àwọn eléré tẹ̀ ẹ̀ sọ lórí ìtàgé yẹn látòrí ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ ó yẹ kẹ́ ti mọ ibi tó belong sí tí èèyàn bá dẹ̀ ti capable fún rẹ̀ òun ni mo fi rí Yorùbá priority wa tó yẹ ká kọ́kọ́ ṣe òun la máa ń ṣe gbẹ̀yìn
èyí tó bá wúlò lẹ máa ti kọ́kọ́ rí ọmọ Yorùbá. So èmi ò rò pé ó yẹ ká máa bẹ àwọn èèyàn bíi tá a dé yìí. Ọlọ́run ti fẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí ní ṣíṣe. Normally between 15-20% èèyàn ló máa ń jà fún olùsọ máa ń gbàlú. Between 50-20%. That 50-20% wọ́n ti ṣe mathematics tí wọ́n ó solid anybody ní. I understand but tí mo sọ pé anybody ní anybody going you are going. So kò ní ìdí ká máa bẹ̀ wọ́n. Ṣé láwọn Davido àtàwọn bíi Malian ẹ má blame àwọn yẹn. Orí ibú tí bàbá ṣe níwájú tó ń rí bàbá mọ́ wọn làwọn náà ń tẹ̀lé ọ̀nà tí bàbá gbà làwọn náà ń gbà. Torí wọn ò rí pé ìyá ń jọmọ anybody. Wọ́n bí pé bí line yẹn tó ń ṣe line tó ń grow mọ́ yẹn bọ́ ṣe rí pé bàbá wọn tọ̀ ọ́ náà làwọn náà ń tọ̀ lọ yẹn so wọn ò tiẹ̀ mọ̀ bóyá left àbí right wà. Ò lè fi rí i pé téèyàn bá jáde ní ìdílé kan ẹ wo bàbá ẹ̀ níwájú kẹ́ ẹ wo ọ̀nà tí bàbá tọ̀. Irú Jagaba yín sìn ọ̀nà tó tọ̀ lọ́mọ ẹ̀ máa tọ̀ ọmọ ẹ̀ ò lè gba ọ̀nà míì láéláé. Bàbá Gani Fáyẹ̀mí kọ́ ló ń fọ̀rùn kẹ́hàn ẹ wọ ọmọ wọn ò ṣe politics bọ̀tẹ̀ kọ̀ọ̀kan ó máa ń sọ̀rọ̀ pé ìtàn ṣe ò dáa kátẹ̀gbà pé kò lè dàbí bàbá. Ẹ wọ ọmọ Fẹlá náà òun náà kó jókòó sórí kìíní ó máa ń sọ̀rọ̀ tó yẹ kó sọ bọ̀ ẹ wo àwọn tí wọ́n bàlú jẹ́ ẹ wo àwọn ọmọ wọn so wọ́n ti ń create ọ̀nà náà fi ń gbà náà ní public go normal ẹ má bẹ anybody láìpẹ́ láì jìnnà event assault rẹ̀ ṣe gan kíkẹ́ pé ètò. Ẹ ṣeun a ní lè gba kọ́ mọ́ torí àkókò ẹ má pè mọ́ now mo fẹ́ round up program yìí advice tèmi ń fún wa kó tó di pé mo round up ní wípé ẹ̀yin ò lérò yìí pé tá a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan pé inú ayọ̀ wa máa kún ju bó ṣe wà yìí lọ ni pé ìlú wa máa dáa ju bó ṣe rí yìí lọ ni ẹ má pè sórí láìní mi ẹ pè sí láìní yẹn please tí bá parí program bá fẹ́ pè mí ẹ pè nípa nǹkan tí mò ń sọ fún wa ni wípé kò sí bó ṣe lè burú tó resources tí Ọlọ́run fún ilẹ̀ Yorùbá tá a bá utilize ẹ̀ Spain ò lè withstand wa in terms of resources tọ́n bá ń sọ̀rọ̀ mineral resources gbogbo ẹ̀ la ní tọ́n bá ń sọ̀rọ̀ human resources àní mo ti ṣe fídíò kan sẹ́yìn mo fi sọ nípa nǹkan 5 tó máa mú kórílẹ̀-èdè jẹ́ great nation mo ti ṣe ẹ̀yin tẹ́ bá need láti wò ẹ lọ search fún ẹ̀rí nínú àwọn ibi tí mo ti ṣe sí nínú Yorùbá World Congress tàbí nínú page mi gangan ẹ̀rí níbẹ̀ 5 things that makes a country a great nation mo ti ṣe kò sí 5 tí Yorùbá ò ní 5 l'Amẹ́ríkà ní tán fi ń ṣọlá 5 ní China ní tán fi ń ṣògo 5 ní India ní 5 ní UK ní gbogbo kíní wọ̀nyẹn pápátá mo ti ṣiṣẹ́ lé lórí kò sí èyí tí Yorùbá ò ní nínú ẹ̀. Tourism tí Turkey want to generate $43 billion from tourism alone. Mo jókòó mo wò títí tí mo ṣe báyìí mo ní hey ṣé Turkey ṣé wọ́n ní òkè ìdànrè ní Turkey ni ṣé wọ́n ní olùmọ̀rọ̀kì ní Turkey ni ṣé wọ́n ní ẹ̀rìn ìjẹ̀ṣà ni ṣé wọ́n ní kọgòsì ni ṣé wọ́n ní ọdún ọlọ́jọ́ ni ṣé wọ́n ní ọdún bọ̀lọ̀jọ̀ àbí kílẹ̀ pé ṣé wọ́n ní ẹ̀yọ́ ni tourism alone Turkey want to generate $43 billion tẹ bá change ẹ̀ sí Nigerian money ó ti ju budget Nigeria fọdún méjì 2 years budget Nigeria àwa Yorùbá máa generate jù bẹ́ẹ̀ lọ ìyẹn tá a bá ti gba ilẹ̀ Yorùbá tiwa gbogbo ẹ̀ pátápátá làwọn ará bíi mọ̀ sí òun náà ṣe fẹ́ ká lọ wọ́n mọ̀ sí àwọn ló pa gbogbo ẹ̀ pátápátá tí ò jẹ́ kí kankan gbérí nínú ẹ̀ ẹ má pè mọ́ àsìkò ti lọ ẹ má pè mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá gbóhùn sókè ní ṣókíṣókí ẹ gbóhùn sókè à ń gbọ́ yín ní ṣókíṣókí. ẹ ṣe gan ẹ bá ṣe ní ṣókíṣókí. Ṣìgbọ́nládé ló ń sọ̀rọ̀ láti Dublin. Dádì mi ó tójọ́ mẹ́ta sà ẹ ṣe gan. Ṣàlàfíà lẹ́wà. ṣé ẹ bínú sọmọ yín pọ́mọ yín ò pè yín. ẹ bèrè mi ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ dá ṣètò a sọ̀rọ̀ lẹ́yìn ètò.
À ń sọ̀rọ̀ nípa Odùduwà a fẹ́ gba Odùduwà a máa gba Ọlọ́run á fún wa ṣe. àṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n tá a bá gba Odùduwà ẹ̀ tán gan kí la fẹ́ ṣe nípa àwọn olórí wa yìí kí la fẹ́ ṣe nípa wọn tá a bá gba Odùduwà ẹ̀ tán gan ṣé wọn ò ní tú dàrú ṣé wọn ò ní bayé ẹ̀ jẹ́ bó la fẹ́ kó àwọn lọ́ba bó la tiẹ̀ fẹ́ kó tá a bá tiẹ̀ gbódùduwà gbogbo ọba Yorùbá gan bó la fẹ́ kó wọn ṣiṣẹ́ a máa kó wọn lọ sí díàn ni àbí a máa kó wọn lọ sí Libya torí wọn ò wúlò fún àwọn ọba Yorùbá wọn ò wúlò fúnlẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá wọ́n jọba sórí ìlú ni kí ìlú tùbà kí ìlú tùṣẹ́ kí ìlú máa nílọ síwájú ṣùgbọ́n àwọn náà ìlú tọ́jú ọba tó yẹ kó máa gbogbo ìlú yẹn ti dàrú wọn bìkítà wọn ṣe kankan tá a bá tẹ̀ pa Odùduwà tó ṣé a fẹ́ kó gbogbo àwọn ọba ẹ̀ ṣé a fẹ́ kó wọn lọ sí díàn ni àbí ká tiẹ̀ kó bá tiẹ̀ sọ́ba nílẹ̀ Yorùbá rárá torí tá a bá lọ́ba nílẹ̀ Yorùbá rárá ó dáa jù ó ti wà Yorùbá ti tùbá ti tùṣẹ́ jù tí ò bá sọ́ba nílẹ̀ Yorùbá. ẹ ṣe dádì ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ní ṣókíṣẹ́ rí ẹ ṣeun dádì ṣe rí ọ̀rọ̀ tí dádì ń sọ ọ̀rọ̀ ìbànújẹ́ ọkàn ló mú dádì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí Yorùbá orílẹ̀-èdè tó ní àṣà ni a ní kinní kan àṣà ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá dẹ̀ bọ̀ fáṣà ṣe rí àṣà Yorùbá òun ló sì wà expand jù ní gbogbo all over the world Yorùbá culture lẹ́yìn China our culture is next. Tẹ́ bá mọ àwọn orílẹ̀-èdè tán ti gba àṣà Yorùbá wọlé ó tóbi ó pọ̀ púpọ̀ ó kọjá àfẹnusọ ó ní mo ṣe ń tẹnumọ́ fún wa ṣe ara àwọn lọ́balọ́ba tó ń sọ wọ́n á jọyìn wá ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká wàá máa jìjà tá à ń jà ẹ jẹ́ ká máa pariwo ẹ jẹ́ ká máa create awareness tá à ń create ẹ jẹ́ ká máa sọ fún wọn pé yes Yorùbá a fẹ́ bọ́sẹ̀ à ń lọ we must go. Yorùbá must go. We must be free from this shit. Ẹ má pè mọ́ o, mi ní gbé kọ́ kankan mọ́. I want to round it up. A gbọ́dọ̀ bọ́ lóko ẹrú tá a wáyà, a gbọ́dọ̀ bọ́. Tá a bá bọ́ kò sọgbọ́n tá a lè dá. Àfi kọ́ Ọlọ́run kó gbà wá káwa náà dẹ̀ gbára wa. Ọlọ́run ti kẹ́ wa nílẹ̀ Yorùbá kò sí kan téèyàn fi ń jẹ́ big great nation tá a ní o. Àwọn tí ò fẹ́ ká bọ́ yìí làwọn tí tómi ń kán sí lẹ́nu tó tán rò pé àwọn ń jẹ owó, àwọn lọ́lá, àwọn lọ́rọ̀. Irọ́ ni o, kò sí kankan bẹ́ẹ̀ o. Eegun lẹ̀ ń pọ́n láwo ẹ̀ jẹran ẹ̀ rí kankan jẹ o. Eegun lẹ̀ ń pọ́n láwo. Òun lèmi sọ fún yín pé ẹ dìde, ẹ gbà fún wa, ẹ jà fún wa. Mò ń bọ̀ lórí ẹ̀yin successful businessmen and women in Yorùbá land mò ń bọ̀ lórí yín. Mo ti sọ Ọ̀tẹ́dọ́lá, Alákìjà, Adénúgà, Fọláwíyọ, gbogbo yín. I'm coming lórí yín náà kò sẹ́ni tó ní kẹ́ lọ kówó yín wá ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu yín ó lè ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ bá dẹ̀ fowó lẹ̀ náà gan kò sí tó burú mbẹ̀ Ọlọ́run ló pèsè owó fún yín tẹ́ bá kú sọ́fẹ́ sí yín mọ́ ni Búrùjí tó kú ṣé wọ́n sin owó mọ́ ni tán bá sin mọ́ wàláhì ọjọ́ kejì ẹ̀ bòkú ẹ̀ ń ta àwọn èèyàn ti wú wọ́n ti kówó lọ torí bí ń pààyàn wàláhì tí wọ́n bá sọ́ra gan wọ́n gé ẹsẹ̀ wọ́n gé mowó ta náà fẹ́ sin owó mọ́ lọ sọ́run. I want to round up. Mo appreciate gbogbo ẹ̀yin tẹ́ jarapọ̀ mọ́ wa nínú program yìí gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá World Congress Island Chapter mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ fààyè gbà mí láti máa lo péjì yín fún program Ilẹ̀ Odùduwà yìí mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ màmá mi Ayọ̀ Brown wọ́n wà nínú ètò yìí láti bẹ̀rẹ̀ tá a fi parí màmá mi Gold Olúrántí Dàda wọ́n bá wa bẹ̀rẹ̀ ni bàbá mi ṣe Bọ́ládé àwọn náà pè lẹ́ẹ̀kan wọ́n bá wa bẹ̀rẹ̀ ni láti Dublin lọ́hùn ni gbogbo wọn ti dúró tì wá wọ́n dúró ní gbogbo ọ̀nà kò ní bàjẹ́ fún yín mo dúpẹ́ lọ́wọ́ Odùduwà Liberation Vanguard Abdulateef Olóyèdé kò ní bàjẹ́ fún ẹ báyé bá ń jáyé béèyàn jẹ́yàn ò ní kàn bínú Ọlọ́run ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa àdúrà ní kẹ́ máa gbà fún wa ẹ bá máa gbàdúrà fún wa ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ kọ́wọ́ ayé kan máa kà wá kọ́wọ́ wọn máa kà wá ẹni bá nawọ́ sí wa bí eléyìí ọwọ́ náà kò ṣe kí ni kò gbẹ àdúrà yín là ń fẹ́ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí bẹ̀ yín wípé ẹ máa sọ fáwọn èèyàn wípé Yorùbá gbọ́dọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ ní òye o tell them ní ìgbé kọ́ ọmọ tell them
wípé a fẹ́ lọ ẹ sọ fún wọn pé à ń lọ pé Yorùbá fẹ́ bọ́ ní tí mo fẹ́ kẹ́ máa sọ fún wọn nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. By Tuesday we will be back for another program. Tí má dẹ̀ ń bọ̀ ní Tuesday ó ní nǹkan tí mo tún fẹ́ wá sọ̀rọ̀ lé lórí. Ó lè má jẹ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan o. Mo ń list ẹ̀ sínú lẹ̀ ni. Máa mú lẹ́yọ̀lẹ́yọ̀ ní ọ̀rọ̀ kúnlẹ̀. Ó kún tá a máa sọ. Àdẹ̀ ní sì sọ lágbára Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́. Nọ́mbà tá a fi síta yẹn náà the same ni. Ẹ send message yìí síbẹ̀ pé ẹ fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wa o. À á send àkáǹtì sí yín láti bẹ̀. Àfìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Gbogbo nǹkan táwa lọ́run lò ẹ mọ̀ pé ibo ni ọbẹ̀ tó dùn owó ló ń pa ọbẹ̀ tó dùn owó ló ń pa ọbẹ̀ tó dùn owó ló pa ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ kéré ló sọ̀yàn dáhùn no matter how small it is ẹ ṣe ìrànlọ́wọ́ fún wa I appreciate it just ask because iṣẹ́ pọ̀ lẹ́sẹ̀ wa tá a fẹ́ ṣe ní Odùduwà Liberation Vanguard ìrìn pọ̀ táwa fẹ́ rìn tá a dẹ̀ ti rìn tá a dẹ̀ sì wà lẹ́nu ẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbọ́ lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún wa Oòduà aṣojú gbogbo wa mo júbà gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi pápátá o Gbẹ̀du Ire Ọláyọmí Kóìkí àwọn bọ̀dá mi Gbẹ̀du gan wà nínú program wọn wò mo rí wọn pé ń wash pẹ̀lú mi Ọláyọmí Kóìkí ẹ̀yin inspiration yín lèmi fi ń ṣiṣẹ́ tínú mi fi ń dùn I appreciate you a lot you are a warrior a good leader indeed mo dúpẹ́ lọ́wọ́ yín AY Citizen Máyégún Erelu Àbíkẹ́ Adé Òṣàtọ́lá gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì mo appreciate gbogbo yín màmá mi Ayọ̀ màmá mi Nelson Caro láti ìlú Èkó Pastor Mrs I appreciate you kò ní bàjẹ́ fún yín mọ́mì ní ìgbà tá a bá wá gba Odùduwà nation yín wọn ò ní fi ẹnikẹ́ni nínú wa wọn ò ní fi wá ṣàwátì ẹ pè mí lẹ́yìn program tẹ bá sì fẹ́ bá mi sọ̀rọ̀ kò sí wàhálà the same number yìí tẹ bá pè èmi ni màá gbé no problem Ọlọ́run adé gbà fún wa ní tẹ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ̀sẹ̀ síbẹ̀ à á sọ fún yín à á fún yín lákàntì ẹ fi sí títí Tuesday tá a tún pàdé Ọmọlúkà lèmi jẹ́ from Ondo State kò sí tẹ fẹ́ fi wá ṣe o Ọlọ́run la bá dúró Oòduà gbè wá o.